ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. olóore ẹ bá wa ṣàṣepé ẹ o ṣe rí àáfàá tó ń sọ̀rọ̀ yìí ni mo tiẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ṣe rántí ìgbà tí àwọn tí wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe kan ní Ogun State. Bẹ́ẹ̀ni. Tí èrò pọ̀ rẹpẹtẹ ṣe rántí nǹkan tí bàbá yìí sọ. Ló sọ. Òun ló jáde nígbà yẹn pé ṣé pé àwọn rò pé àwọn ti pé èrò sì pọ̀ nù ìṣẹ̀ṣe tó báyìí. Ṣé yìí ni àbí ẹni last year pé èrò sì pọ̀ nù ìṣẹ̀ṣe tó báyìí káwọn rò pé àwọn ti ṣe àwọn sì ń fọwọ́ ṣe pé nísìnyí ó yẹ káwọn tí ó ní káwọn rẹ́ wọn pátápátá ni pé kinní kan táwọn sì ń pa táwọn rò pé àwọn ti pa kú àṣé ó sì ń ṣe kinní káwọn kú ṣe kinní máa wá fídíò yẹn máa padà sí ẹ wá kẹsẹ̀ǹdẹ̀ sí mi ẹ wá kẹsẹ̀ǹdẹ̀ sí mi. so bàbá ìdọ̀gọ̀ àfàwèrè yìí òun ló sọ̀rọ̀ ọmọ Fúlàní òun ni ọmọ Fúlàní tó fọwọ́ lálẹ́ fún wa wèrè. ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wá le púpọ̀ náà kò sí nǹkan tó ń wá ṣe fọ́mọ Fúlàní ni kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹni tó fẹ́ sọ ilẹ̀ Yorùbá dànù ilé ẹlẹ́bọ kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ ṣé òwò ọjọ́ ọmọ ilẹ̀ Yorùbá ni ó dé lọ sí ṣáìdì títí ẹ kí ni problem àwọn ilẹ̀ Haúsá dẹ̀ ló ń gbé náà dúró ń bẹ̀. ilẹ̀ Haúsá ló ń gbé ẹjọ́ kí ló wà kàn nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó sún wa o ó tọ̀fàrà wá lumú lóforo kí n tiẹ̀ sọlọ́mà ọ̀rọ̀ lọ́rọ̀ náà ló pa wọ́n lọ. Wọ́n fẹ́ gbalẹ̀ ní ẹgbẹ́ tó ní káwọn kí ni ìpalẹ̀mọ́ àwọn kí ló palẹ̀mọ́. Bàbá wa olóyè Sunday Igboho ẹ jọ̀ọ́ gbogbo ayé ẹ máa bá wa ṣàdúrà fún wọn lójoojúmọ́ ìgbàkigbà tẹ bá ti rántí ní ìṣẹ́jú tẹ bá ti rántí ẹ máa bá wa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ àti bàbá olódòdè kán má rí wọn gbéṣe torí ẹni tó ń béèrè pé kí ni káwọn ṣe yìí ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá wọ́n máa padà fi yín ṣẹrú ní bẹ́ẹ̀ bá tẹ̀lé wọn wọ́n máa fi yín ṣe ọ̀tọ̀ ní mùsùlùmí tẹ̀yìn gbà ọ̀tọ̀ ní títí wọn ẹ rántí nǹkan tó ṣe fún wọn nílẹ̀ Haúsá ọ̀pọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ náà fún wọn wọ́n padà pa wọn yẹn náà wọ́n dànù ni wọ́n pa wọ́n dànù ni wọ́n ṣe máa ṣe náà nìyẹn ẹ di ẹ̀gbọ́n mọ́ tinú yín ẹ má ẹ̀kẹ́sì sọ yín dáradáradá ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Egypt náà pẹ̀lú bó ṣe kinní náà tó kò sí ilẹ̀ Egypt ilẹ̀ Africa ni ìgbà tán brainwash wọn tán ṣe everything wọ́n pa wọ́n dànù náà ní àwọn àràbò ló wà ń bẹ̀ tán fẹ́ ṣe nìyẹn yín Yorùbá ẹ jí ẹ̀sìn ìwà lẹ̀sìn rọ́ ni ẹrú arábù náà fẹ́ fi yín ṣe arábù inú àwọn arábù gan wọ́n ètí dúdú àti bí ìgbẹ́ ọmọ Arab kan jáde ó ní lóun ò mọ̀ pé ó ní wọ́n sọ pé gbogbo Áfíríkà ló ní AIDS ó ní nǹkan táwọn òbí òun tán fi kọ́ àwọn dàgbà ní wọ́n rí ti àwa dúdú bí ìgbẹ́ kó tó tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ fi tẹ́ wọn lọ́rùn ẹ bá ṣẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ ká kírun kó rí yín kó bó mọ́lẹ̀ báyìí kó rí yín ọkọ̀ ògún bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ń ṣe náà ni ẹ má wulẹ̀ torí ẹ̀sìn tẹ̀sọ̀ràn yín dànù ẹ jí wọn ní kẹ́ má ṣẹ̀sìn yín nílẹ̀ Yorùbá o moderate one la ni kóníkálukú ṣe tiẹ̀ báwo ọmọ Yorùbá ṣe rí nìyẹn má yẹ kí Fúlàní kọ́ yín lọ́gbọ́n kọ́gbọ́n wọ́n máa padà pa yín ni ẹ lè bá wọn gbé wọn lè sọ yín dìran wọn kò sí kẹ kírun jù bẹ́ẹ̀ lọ kódà kẹ pẹ̀lú wọn ẹ rántí Àfọ̀njá ìgbà táfọ̀njá so wọ́pọ̀ tán ẹ wo tán sọ Ìlọrin dàdé ní ẹgbọ́n nǹkan tán sọ Ajagunbalẹ̀ ní gbogbo wọn Yorùbá ẹ má tẹ̀lé wọn o ẹ̀sìn tiẹ̀ ọ̀tọ̀ ní ti Fúlàní ọ̀tọ̀ ìmọ̀ràn mi rèé o ẹja gbárùkù ti bàbá olódòdè á dára fún wa o Ọlọ́run á bá wa ṣe láṣẹ pé o ẹ ṣe mà. ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ yín ìyá wa ṣe rí nǹkan títà òré ẹ wo nǹkan títà òré sọ Tàòré lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yẹn o the good man the best man for the job Ibrahim Tàòré ni at his age mùsùlùmí akírun ni mùsùlùmí tó ń kírun ni olówó tó lè fi lọ sí Mẹ́kà olówó tó lè fi ṣe gbogbo òpó ẹ̀sìn ìsìlámù márààrún ó ní we need people with technological skills to build our nation not Sharia scholars ó ní àwọn ọmọ tí wọ́n mọ̀ nípa technology làwọn fẹ́ káwọn build the nation àwọn kì í ṣọ̀rọ̀ Sharia ó láwọn ọmọ àwọn tí wọ́n lọ kọ́ Sharia ní Saudi ó ní kó máa wà á lè kó máa gbọ́ òun ni o ó láwọn ni kó dúró sí o
ó ní technology làwọn àfi build ìlú àwọn kò ṣe ṣàríà mùsùlùmí akírun ni làwọn kan dẹ̀ ń sọ nísìnyí pé apá ọ ni ànábì ní apá ọ ni ó ní ẹ̀yin náà ẹ gbọ́ mo ti fẹ́. àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá. ẹ gbọ́ o. ẹni tó bá lóun ṣe islam ma tó yà pa sáwọn mùsùlùmí wọ́n pa ni o. wọ́n pa ni. lọ́ngbọ̀n yẹn o ayò sí nínú islam pé mi ṣe islam mọ́ ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba islam ńgbọ́ ya ó fi lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì àní mú tipátipá pé àfi kó di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé njọ́ tó o bá ti lóò ṣe islam ma wọn pa ọ́ gbogbo ẹni tí wọ́n di mùsùlùmí ẹ fi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí onípò òní fẹ̀sìn sílẹ̀ nítorí pé njọ́ tó o bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ọ́. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma létí Imam Bukhari àtàwọn mi gbé jáde Ànábì ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti pa ìsìlámù rẹ̀ dà tó lóun ṣe máa ẹ pa òfin Allah ayò sí láti sọ pé mo rí pé ò pé mi mo ti fi lẹ̀ bí ọba pé wọn náà ò pé pé kọ́ wà láyé wọ́n pa ọ ni òfin ṣẹ̀ríà nù. ẹ dákun àtúntò eléyìí ilẹ̀ Yorùbá o wọ́n pa ọ ni ẹ ti gbọ́ ayé ò sí fún odi mùsùlùmí ló ṣe mùsùlùmí mọ́ wọ́n pa ọ ni àgbákọ́mọdé ẹ fún wa ní gómìnà stéètì o ẹ fún wa lọ́dọ̀ Ọ̀yà stéètì àfẹ́ báwọn wèrè yìí ṣe o àgbákò ni wọ́n o Yorùbá ẹ jí lójú oorun Kwara làgbákò ti ń wọlé sílẹ̀ Yorùbá ẹ jẹ́ káwọn gómìnà dúró láàyè wa ẹ̀yin ọba wa ẹ dìde ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ dìde gbọ́mọ Yorùbá ẹ dìde o ẹ bá gbóhùn sókè manager fún mi ní account number sorry comment section àgbákò dé o à ń gbọ́ o ṣé ẹ gbọ́ mi mà. à ń gbọ́. ṣé nǹkan tí màá sọ ṣé rí àwọn ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nǹkan tí nǹkan fẹ̀sọ̀ ni bẹ́ẹ̀ ká fọwọ́ tí wọ́n pọ̀ pẹ̀lú bàbá wa ọmọ olórí tẹ́ rí tẹ́ gbogbo tán sọ pé ẹ mọ̀ nǹkan tó ṣe o bàbá yẹn mọ̀ nǹkan tó ṣe o ìgbòríjì ní pé tí gbogbo wa ṣe ọmọ Yorùbá àwọn ní ká jí ètò ká jí ṣé ìgbọ̀ gbogbo ẹ̀ náà kan ní bàbá yẹn máa sọ pé kíní kan lè ṣe nǹkan báyìí ṣé nǹkan tí bàbá ń ṣe yẹn tí bàbá Sunday Igboho ṣe lọ́wọ́ yìí tí ó bá sọ̀rọ̀ bàbá yẹn bàbá ò lè ṣe o. bẹ́ẹ̀ni. bàbá ò lè ṣe o. bẹ́ẹ̀ni. ibi tẹ́ tí máa mọ̀ kúrò bàbá yẹn pé bàbá yẹn dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe bàbá yẹn ní pílánì tó nílẹ̀. níbẹ̀ ni ìjẹ́ àwọn ọmọ Yorùbá ẹ má nítorí nǹkan tá tẹ́lẹ̀ nǹkan tó ń ṣọ̀pọ̀lọpọ̀ yìí ní ìsìn pé ó jẹ́ kó ti gbogbo ẹ̀ máa dá ibi tẹ́ tí máa mọ̀ pé bàbá yẹn ti dáadáa ni pé tó bá yẹ pé ìjọba mi ni bó ṣe wà ní bó ṣe kọ́kọ́ wọlé yẹn á sọ gbogbo nǹkan di pé ẹ máa rí tọ̀mùtọ̀mù á rò pé second time òun òkú ti lọ nìyẹn. ṣùgbọ́n ní gbogbo wọn ṣe ń wò ní ìsìn pé ó jẹ́ kí gbogbo ìjọ ó jẹ́ gbogbo ẹ̀ máa di kíní kan ni bàbá yẹn mọ̀ nǹkan tó ń ṣe lábẹ́lẹ̀. wọn ò bẹ́ẹ̀ kó rí ìjọba yẹn ṣe rárá ẹ mọ̀ kó ti ń gba agbára kó lọ́wọ́ wọn ó ti agbára tó ń gbà kó lọ́wọ́ wọn yẹn ó ń bí wọn nínú gidi gan. ó fọ́ wọn lórí o ó ń yí wọn lórí pàápàá. ẹ̀gbọ́n nǹkan jẹ́ gbogbo ẹ̀kọ́ náà máa gbogbo ẹni sọ ẹ̀gbọ́n nǹkan tí bàbá sọ ni pé Fúlàní tó bá ti fi iṣẹ́ ní nọ́mà Fúlàní tó bá ti gbé bọ̀ dání kí ló ń fìbọn ṣe gbogbo àwọn Yorùbá náà àti ìjì pẹ̀lú nǹkan tí bàbá yẹn sọ gbogbo tí bàbá yẹn sọ kò yé pé bàbá yẹn Tinubu lè jáde síta tó máa sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ó yẹ máa tẹ̀ nǹkan báyìí ìgbà tó yẹ pé jẹ́ kí gbogbo wa jìnnà kan tí bàbá yẹn ṣe ó yẹ ọmọ Yorùbá tí wọ́n lóye ló yẹ kó máa kò yé gbé tí bàbá yẹn gbà tá a kó nìyàn tiẹ̀ díẹ̀. mo ìbá tó bá lọ́pọlọ tó lóye kó kò yé gbé. ṣe ṣùgbọ́n gbẹ náà kan ló máa jáde wá síta pẹ́ẹ́sẹ̀ǹtì ni gbogbo Nàìjíríà kò lè sọ pé ẹ̀yin ọmọ kìíní kan gbẹ́yìn ọmọ Yorùbá ní kẹ́ yí tẹ́ ẹ̀ fọpọ́ lọ sí. ẹ ṣeun. onílẹ̀ ẹni ìsìnkú ó yí ní pé bàbá ìwé pẹ́ẹ́rẹ́ a máa sọ́fà ẹ̀ tí ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ jà a máa sọ́fà ẹ̀ ká máa túbọ̀ a máa sọ́fà ẹ̀
ó dà ẹ ṣeun gan. tí nǹkan bá lè dá wáyé a máa tó fà á. ẹ ṣeun gan bàbá wa olórúkọ jí ẹ ṣe aṣíwájú is God sent Mr. Tajudeen Mr. Taju ó ní alábòsí ni mí ó yá ó ti gbọ́ nǹkan tí dádì yín sọ ó ní ẹni tí bá ṣe ìsìlámù tó lóun ò ṣe ìsìlámù mọ́ ó láwọn ó pa á ni ṣé àwọn àtàwọn eléyìí jẹ́ ajẹ́ kankan náà Mr. Tajudeen Fúlàní nìwọ náà. ẹ̀wọ̀n straight ẹ bá wa gbọ́. èmi nìkan ni mò ń gbọ́ yíwé kan ẹ káàbọ̀ ẹ bá wa gbọ́ sókè. àjọ ń ṣètò ni o. àwọn tó lórí TikTok nìkan ni wọ́n ń gbọ́. àjọ ń ṣètò ni sà. ẹ kú dédé àsìkò. ẹ má gbọ́ wa nínú ilé a ti gbé kọ́ọ̀lù yẹn má gbọ́ wa nínú ilé. àṣẹ a ti gbé kọ́ọ̀lù yẹn má gbọ́ wa nínú ilé. ok ṣé ń gbọ́ mi báyìí mà. à ń gbọ́ yín. yes ma. mi ò ní gbé àkókò mà. mo kàn fẹ́ sọ ọ̀rọ̀ straight. àbá tèmi máa mú wálé lè mà. ṣé ẹ rí tí bàbá yẹn bá ti wọlé ẹlẹ́ẹ̀kejì kọ́ máa wéèsì táìmù rárá láti lè gba ilẹ̀ yìí láti bóyá pé àwọn náà ló máa jáde àkọ́kọ́ ni kò sí problem orí oyè ni wọ́n because táwọn karambani bá wọlé ẹlẹ́ẹ̀kejì wọ́n á pa kékeré wọ́n á pa wọ́n ti ní oró Yorùbá sínú burúkú pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá yìí kí bàbá yẹn kó máa bọ̀ ẹ jẹ́ ká máa pariwo kán wá di ààrẹ ńlẹ̀ Yorùbá kí Yorùbá kó dá dúró nǹkan tó á fi lè ṣèfù nìyẹn o nǹkan tó bá pẹ́ tó bá yá táwọn Fúlàní tó bá tún gba ipò kò sẹ́ni tí wọ́n nípa o àti mùsùlùmí o àti kírísítẹ́nì o àtọmọdé àtàgbà o oróyè ti wà nù wọn o. nǹkan tèmi lè sọ nìyẹn àpẹẹrẹ ní tí mo lè sọ nìyẹn o kí bàbá yẹn kó máa bọ̀ kán wá di ààrẹ wa nílẹ̀ Yorùbá. ẹgbọ́n tàbá yẹn sọ pé ẹ̀yin àfáà kí ni ten plan kalẹ̀ báyìí kí làwọn ní ní plan wọ́n ń bèrè táwọn ọjọ́ ní ní plan. bàbá kò dé o. àwọn àfáà yẹn kékeré ni tiwọn tí bàbá yẹn tílẹ̀ Yorùbá bá ti dá dúró ojú máa kára wa. àpẹẹrẹ tí mo lè sọ nìyẹn ẹ jẹ́ kí a máa pe bàbá yẹn ní pé ẹ wá di ààrẹ wa nílẹ̀ Yorùbá tó bá ṣe é ṣe kán má lẹ́lẹ́kejì kán máa bọ̀ kán wá di ààrẹ nílẹ̀ Yorùbá orí oyè ni wọ́n orí oyè náà wá jẹ́ kán jẹ́ ní àkọ́kọ́ tó máa jẹ́ á lè yà wọn lára láti lè ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ̀yà bàbá Banjí ló máa jẹ́ Akíntóyè ló máa jẹ́ gbákejì wọn ni mi ò mọ̀ ẹ jẹ́ kán ṣiṣẹ́ lórí yẹ ìyẹn la fi máa tọra wálẹ̀ pátápátá. ẹ má pa bàbá mi bàbá Banjí sí àgbà bàbá mi máa jẹ́ kí lórúkọ ẹ̀ bàbá mi Banjí Akíntóyè wọ́n máa jẹ́ bàbá àsàlẹ̀. ẹ máa ronú lórí ọ̀rọ̀ yẹn solution nìyẹn o a fi máa bọ́ lọ́wọ́ pátápátá ká máa lé wọn dànù apààyàn ni wọ́n o apààyàn ni wọ́n kí Yorùbá máa ní fọkànbalẹ̀ nílẹ̀ Yorùbá ò lè wọn free nílẹ̀ Yorùbá. Yorùbá ẹ jí ẹ má sùn o. kí ló dé. àwa lè wá dúpẹ́ ẹ ṣe gbogbo rà. ẹ jọ ẹ má yẹ ká sàṣùpìyẹ o. ẹ ṣeun gan ma. ẹ sọ̀rọ̀ bí 30 seconds náà wake up ká tún bèrè bóyá àwọn èèyàn máa gbọ́ ẹ sọ̀rọ̀ bí 30 seconds àwọn èèyàn ń gbọ́ lórí TikTok. ẹ jọ ṣé ń gbẹ tó sọ̀rọ̀ lórí TikTok ẹ̀yin èèyàn mi ṣé ń gbẹ tó sọ̀rọ̀ lórí TikTok mo lè ti fi sí last kìíní ṣé ń gbẹ tó sọ̀rọ̀ lórí TikTok yìí o ẹ sọ̀rọ̀ bí 30 seconds ẹ sọ̀rọ̀ bí 30 seconds ṣé ń gbẹ tó sọ̀rọ̀ lórí TikTok. ìgbà tí à ń sọ náà ni pé ẹ má jẹ́ kí agbábọ́ pọ̀ mọ́ sápá táwọn yẹn bá ti di bá ń tọwọ́ ẹ̀sìn àti ẹ̀yà bá pọ̀ mọ́ra wọn láwọn bí o ti ìlú wọ̀ nǹkan tí ò dáa ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo ẹ̀ ká sọ kó yanjú nǹkan. ọ̀tọ̀ọ̀tọ̀ lógún. ìgbà tí Ibrahim ṣe ìjọba tiẹ̀ tó gbàjọba tiẹ̀ ní Burkina Faso. ẹja wọ́n ní breaking ẹ bá gbọ́ sókè lórí fóònù ẹ lọ pé wake up ẹ lọ pé lórí fóònù ẹ gbọ́ sókè lórí kíní bàbá wa Isiaq ẹ ṣé gan God bless you for your super speaker àwọn yàrá máa lọ sókè àpò yóò ní gbẹ God bless you sir ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá gbọ́ sókè lórí fóònù.
wake up àwọn tó mì ní ilé ni wọ́n fẹ́ kẹ́ pè sórí fóònù ọmọ máa fáyà ilé ní ẹ̀yẹ ẹ pè ẹ bá gbọ́ sókè. Ajá ìṣiṣẹ́ ni wá ẹ ṣeun. Àbọ̀ Ọlọ́run ọba yín dé, àbá Ọlọ́run tẹ́lẹ̀ tára wa. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa ṣe Sunday Igboho, àbọ̀ Ọlọ́run yóò mọ̀ bá wọn gbé. Gbé dára wọn lágbára Ọlọ́run wọn ní sílẹ̀ tẹ̀. Apá ọ̀tá ò ní ká wọn lágbára Ọlọ́run. Pátápátá. Ẹ bá mi láìkè ètò yìí kí ló dé ẹ bá wa tó tán pọ̀ lórí ẹ̀ àrí kọ́mẹ́ǹtì náà mọ̀ láti wà lórí láìvù ṣá. Ògódé o mo ti fa wèrè lọ́yàn. Sẹ́ẹ̀rí tí mo sẹ́ǹdì sí yín. Mi tí wò. Mo sẹ́ǹdì ojúlówó àfáà kan sí yín. Tí máa ṣe tán máa wò ẹ já wa sí kílé sọ. Mo sẹ́ǹdì ojúlówó àfáà kan sí yín láìpẹ́ yìí kí àfáà yẹn sọ̀rọ̀ gidi gan ọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹnu kan lẹ́mọ̀ pé ojúlówó ọmọ bóyá ọmọ Yorùbá làfáà yẹn bóyá ọmọ Yorùbá ni. So ẹ̀yin ẹ lè háàdì ẹ̀pọ̀ mọ́ prógrámù tẹ́ bá tó fẹ́ ṣe bóyá bí ọ̀la ṣùgbọ́n ẹ play rẹ̀ later. Èmi náà ti fi kẹ́rin ìtọ̀dọ̀ mi ránṣẹ́ sí yín o mo sẹ́ǹdì rìsíìtì. Ẹ sẹ́ǹdì rìsíìtì máa wò má ṣe tán ṣe ẹ kò tí lọ ṣe rìsíìtì yẹn lórí ìmpọ́táǹtì jù mo lè mi lè ká álìfù bá ta sa lọ́wọ́ ẹgbà wọ́n lù wọ́n fẹ́ pa wá lè ké àwọn olórí ibú alùpàmọ́kù náà fi wá ṣe wọ́n fẹ́ lù wá pa álìfù bá ta orí gbóná ok ti sẹ́ni rìsíìtì wọ́n fẹ́ gbẹ̀mí lọ́wọ́ olúwe àwọn wèrè somebody ẹ bá gbọ́ sókè láń ṣẹ́jú mẹ́ta bàbá wa àwa pẹ̀lú yín. Etí mo fẹ́ sọ ní wípé aláàkọ́ ọ̀rọ̀ mi ni wípé ṣe rí etí àbá yẹn sọ ẹ dákun ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tí wọ́n máa bá wa gbé lọ sí òkè lọ́dọ̀ àwọn ojúlówó ọmọ ọgbọ́n Yorùbá jẹ́ àgbèrò torí ọ̀rọ̀ tábà yẹn sọ ó yẹ kí wọ́n lè pè é. Ó yẹ kí wọ́n pè kí wọ́n wádìí kí wọ́n béèrè àwọn ìbéèrè ọ̀rọ̀ kan ní ẹnu rẹ̀. Kò ní ìdí kan máa gbé wọn mọ̀ pé ẹnìgbà tó bá ti ń gbọ́ a máa sáfẹ́ sí yẹn. Tó lè mú ẹ̀rí jáde fún gbogbo nǹkan tí ń sọ yẹn. Nítorí wípé ọ̀rọ̀ tí ń sọ yẹn ọ̀rọ̀ ogun tó lè dá ogun sílẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Èyí náà ni tí ń jáde lẹ́nu àbá yẹn. Kí wọ́n ẹ dákun ẹ bá wa gbé gbèsè ẹ bá wa sẹ́ẹ̀dì ẹ̀ táwọn jẹ́ bá. Ẹgbẹ́ bá wa sí ẹ fídíò yìí. Ẹ dákun. Tó ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ mi ni wípé àwọn ẹ̀rọ Yorùbá ẹ jẹ́ kí a ṣera wa ní ọ̀kan lẹ́yọ̀kan ká tètè máa múra sílẹ̀. Ká máa múra sílẹ̀ ogun ń bọ̀. Ká tètè máa múra sílẹ̀ nítorí wípé tẹ́ ẹ bá wo àwọn àáfàá yìí dáadáa tẹ́ ẹ mọ̀ pé nígbà tá à ń jà fún bá ní ìtàn tí ẹ̀mọ́ pàá jẹ́ sáàpù wà náà yẹn. Bẹ́ẹ̀ni. Kí wọ́n ní láyé Yorùbá nation ní bọ́ sí. Bẹ́ẹ̀ni. So, a tún wá ní nígbà náà regional government yóò wọ́n tún ní láyé tó ní ṣeéṣe. Ṣé bẹ́ẹ̀ ti rí wípé àwọn ọ̀tá wa gẹ́gẹ́gẹ́gẹ́ ní ẹ ti fojú hàn yìí. Àwọn ọ̀tá wa gẹ́gẹ́ ní. Ó ti dájú wípé wọ́n fẹ́ kó àwọn ọmọ onílẹ̀ wọ́n fẹ́ kó wa lẹ́rú ni wọ́n fẹ́ sọ wá dẹrú lórí ilẹ̀ wa ìdí tí gbogbo wa tá a fi gbọ́dọ̀ jọ fi ọwọ́ sowọ́pọ̀ nìyẹn. Eléyìí ò kì í sọ̀rọ̀ ẹ̀sìn o. Kò kì í sọ̀rọ̀ ẹ̀sìn rárá aláwa táwa sọ̀rọ̀ yìí ojúlówó ọmọ ọkọ̀ ìlú Ìwó lè ní ọmọ Ìwó lójú ọba. Àfáà tó gbóná hanrahan ni bàbá tó bẹ̀ mí lọ́mọ. Ẹ̀yà tó gbójà hanrahan nìyá mi. Gbogbo àwọn mọ̀lẹ́bí mi, ọlọ́ngbọ́, Mùsùlùmí gbogbo wọn pátápátá ẹ̀yà ni gbogbo wọn pátápátá àfáà nílùú Ìwó. Tó àwa ti kúrò nínú àwọn tó ṣe wípé bóyá àwọn kọ́ wa máa fi ẹ̀sìn apààyàn wọ́n á máa fi tàn. Irọ́ tí wọ́n ti jẹ́ ẹ̀sìn wà bá wa irọ́ náà ni ó sì fi kú nílẹ̀ Yorùbá lágbára náà
ní àti wá fún wa ṣùgbọ́n àwọn náà ti wá rò wò pé irọ́ àwọn ti já wọ́n ti mọ̀ pé irọ́ àwọn ti já pátápátá ọ̀fọ̀ náà bá yọ báwọn mọ́ iná ni wọ́n fi sọ gbogbo kẹ́tẹ̀kẹ́tẹ́ tí wọ́n sọ jáde yìí wọ́n fẹ́ fi dá ogun sílẹ̀ nígbà tí wọ́n ti mọ̀ wípé nínú 100% ọmọ Yorùbá ọlọ́gbọ́n mọ̀mọ́ mi tẹ́rí 70% ìran Yorùbá kò sí nǹkan tí ń jẹ́ mùsùlùmí mọ́ nínú 100% ti ṣe mùsùlùmí tẹ́lẹ̀. Akànlé máa jókòó mùsùlùmí o ẹni máa rókọ mùsùlùmí ní orí ní pílátífọ̀mù náà gbogbo wa àṣẹ mùsùlùmí mọ́. Àṣemọ́. Àṣemọ́. Ìta dúró dé láti pààrọ̀ ọkọ wa ni wípé kí ìta dúró dé kó tètè bọ́ sí láìpẹ́ láìpẹ́. Wọ́n kàlùkù change orúkọ ẹ̀. Regional government tó fẹ́ dé yìí iná láti change ọkọ wa pátápátá. Tó bá tán. Iná láti change ọkọ wa. Àní bàbá ni ìmáàmù gidi ni wọ́n. Ó kọ́ Ògún kankan ní bá mi lórúkọ bàbá ti tèmi. Bàbá tó bí mi lọ́mọ. Bàbá wa ẹ ṣeun gan ká tún gbé kọ̀lẹ̀ lómi ẹ ṣeun. Bàbá wa God bless you. Ẹ ṣeun gan. Orí àwọn èèyàn ń gbóná. Mr. Wahab, thank you for the super sticker. Ọwọ́ yẹn máa lọ sókè Wahab Ibrahim. Ẹ lọ change orúkọ yìí o. Kẹ máa jẹ́ Ọlátómi, Ọláwùyí. Ẹ bá wa gbóhùn sókè. Àwọn bàbá Fúlàní náà pè wọlé. Hello. A máa ti gbé kọ́ọ̀lù yìí. Bàbá wa dáre channel gbogbo ẹ̀ máa wà rọ́pọ̀ mọ́ra wọn lẹ́nu yìí. Gbogbo ẹ̀ rọ́pọ̀ o. Gbogbo ẹ̀ rọ́pọ̀. Ká gba regional government, ká gba Yorùbá nation wa kó ní kálukú dájú ẹ̀. Ẹ bá fẹ́ para yín lọ́mọ para yín àwọn para wa ńlẹ̀ Yorùbá àfẹ́ pípa ẹ bá gbóhùn sókè sà. Ẹ ṣe wọ ẹkọ ètò yá mi. Ayọ ń ṣètò ní o. Àfẹ́ pípa ńlẹ̀ Yorùbá ẹ dákun o. Ẹ jẹ́ ká gba Ìlọrin padà àbí Kwara dẹ̀ ní ká pè ká gbà padà. So that tẹ bá máa yí ẹ̀yìn ìyá padà gbogbo àyà lè tẹ̀lé lọ sí Ìlọrin lọ ṣe òkú ìyá. Ebi ò sọ́kọ̀ Ìlọrin bò kí ọdẹ lè mí Ìlọrin bò kí ọdẹ lè mí o. Kwara in general. No, gbogbo ẹ̀rù kí ọdẹ yàtọ̀ sí Ìlọrin gbọ́nà làwa. Okay, náà ni tá a bá ti gba ibẹ̀ yẹn padà wàhálà yóò lè kúrò. Àní bí ní parọ́ fún yín o tá a bá ti gba ibẹ̀ yẹn padà yá mi ó kàn máa ń dùn mí ni pé most àwọn èèyàn wa wọn ò bá àwọn Fúlàní gbé Birni Kebbi tó ń sọ di Kebbi state yá mi ó wà lára ibi tí Fúlàní ti pọ̀ jù ní north. Birni Kebbi òun lè Kebbi state ibẹ̀ lèmi ti lọ sí primary school. Primary 1 to primary 7. Tẹ́wọ́n ti bẹ̀rẹ̀ ìyàwó sọ máa ka primary 27. Day 7. Tó rí wọn dọ́ta. Ṣẹ́gẹ̀. So èmi mọ ẹ̀yà tí wọ́n pè ní Fúlàní. Tí a ò lè win ní wọn. Mo fẹ́ pàkọ́ fún ìyá mi. Ṣẹ́rí àwọn tó ìjẹ gọ́fúnà wọ́n burú ju àwọn tẹ́ rí tán gbébọn dání yẹn lọ. Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí àwọn tó jẹ gọ́fúnà àwọn Dangote and co àwọn Abdulsalam and co wọ́n burú ju àwọn tẹ́ rí tán wà nínú igbó yẹn lọ. Yorùbá ṣó ń kílẹ̀ sí yín. Ó dùn mí pé ẹ mọ àwọn ẹ̀yà yìí yá mi. Àwọn Dangote and co tí mo sọ fún yín àwọn Abdulsalam kan yẹn. Àwọn Umaru Diko wọ́n burú ju àwọn tẹ́ rí tán wà nínú igbó tán gbé ìbọn tán ni àwọn iná lé káàkiri no. So kò dé síbẹ̀ ṣe fẹ́ ṣe. Tẹ́ ẹ̀ bá ti yanjú àwọn ìbáṣepọ̀ yanjú àwọn tó wà nínú igbó because wọ́n ní agbára wọ́n ní owó wọ́n máa finance ìgbà tí wọ́n fi máa succeed. Yorùbá ṣe ń gbọ́ tó ń kílẹ̀ sí. No àwọn ẹgbẹ́ burú jù àwọn tẹ́ ń wò ní igbó lọ because wọ́n ti ní resources and he wants to keep his resources. Ọgbọ́n ló fi máa keep ẹ̀. Olùkọ́ lè dájà ìjà bí ṣe kókó pe àwọn ẹbí ẹ̀ kan jàjà yẹn. Bẹ́ẹ̀ni. Àfi tá a bá ń parọ́ fúnra wa. Àfi tá a bá kọ́ fún wa. Dangote ó invest sílẹ̀ Yorùbá ní irọ́ kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Kò sí bí investment tí Fúlàní ṣe lè wà tó àwọn èèyàn ẹ̀ ló máa like. Kẹ́yà tí Fúlàní jọ kẹfẹ́ ní ọkọ ọkẹfẹ́ níyàwó tí wàhálà bá ṣẹlẹ̀ èèyàn ẹ̀ ló máa like. Tẹ̀rọ tí gbà àti Ọbásanjọ́ ṣe kí nígbà yẹn àgbẹ̀ àwọn tó fẹ́ àwọn Fúlàní nígbà tíjà ṣẹlẹ̀ wọ́n pa wọ́n dànù. Wọ́n pa àgbò wọ́n pa ọmọ wọn pàápàá. Ok mo fẹ́ wá kan fún yíyá mi ò sọ bẹ́ẹ̀ ni ẹ máa wà lórí ètò yìí
nílùú kan àti mo ti gbé láfíríkà mo ní brọ́dà wa Yorùbá ni ó lọ ṣe mistake bá ọmọ Fúlàní kan sùn mo fẹ́ sọ pé wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ ọ̀gá yẹn wọ́n dẹ̀ lọ gbé fún brọ́dà wa yẹn tó jẹ́ Yorùbá wọ́n dẹ̀ gbé ọmọ Fúlàní yẹn wọ́n gbé sálọ dèní kò yẹ yín ọmọ tí wọ́n tó bímọ fún brọ́dà wa yẹn tó jẹ́ Fúlàní wọ́n gbé sálọ dèní wọ́n dẹ̀ gba ọmọ tó bí wọ́n gbé fún brọ́dà ọmọ Yorùbá ìfẹ́ máa gbọ́ ó parí ẹ̀jẹ̀ ló ń fẹ́ wọn tí yín bá yín. wọ́n fẹ́ kó pàdé mọ́ live. So àwọn òyìn tí wọ́n ń ṣe ẹ̀yà as far as that bá ti pín pẹ̀lú àìpé yìí tí Tinubu bá kó bẹ́ẹ̀ ó máa continue ní pé Tinubu kó bẹ́ẹ̀ ó gbé fẹ́nìkan tó máa ṣe dáadáa irọ́ ló jẹ́ bẹ́ẹ̀ because Nigeria ò ní constitution tó wà stable wà ẹni ẹni tí kò bá ṣe tó ṣe constitution tó ṣe gọ́ọ̀mẹ̀ntì constitution tiẹ̀ ó ṣe gọ́ọ̀mẹ̀ntì tiẹ̀ ó lọ. ẹ tó bá lè mute ẹ lè drop ara yín o tó bá lè mute ìjọba wa drop ara yín ẹjọ. everybody tó bá ti ń wá ló máa ṣe nǹkan tó wù òfin tó wù tó favour ẹ̀ tó ti mú bá kó bẹ́ẹ̀ sí the next person tó bọ̀ náà máa ṣe nǹkan tó favour ẹ̀ bó ṣe wà nìyẹn so the only thing that dey break the plan yìí ni pé ká kúrò ní Nàìjíríà òun ló yẹ káwọn Burkina Faso máa rí láìpẹ́ wọn lò ẹ jẹ́ kí n máa sọ ìgbà àwọn èèyàn pọ̀ lórí ètò. ẹ ṣeun gan àbáwá ẹ ṣeun gan adúpẹ́ wọ́n ní tàbí lè gbádùn ayé wa àwọn àtàjẹ́ Yorùbá ni pé káwa pàtàkì àwọn pípín ká yàgò fúnra wa wake up màá tún ní kẹsàn ẹ jọ ẹ bá wa power tap lórí TikTok yẹn gan tó máa power tap bóyá àwọn èèyàn máa gbọ́ nǹkan tá à ń sọ àbí tẹ̀ ń sọ ó ga àwọn èèyàn wọ́n máa fún mi ní kílókè lórí YouTube gan lẹ́yìn ìkẹ́ Mr. Wahab ẹ ṣé o ìyá mi olúwa kẹ́mi ọwọ́ yẹn máa lọ sókè o. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ wake up. ṣé wà dáadáa. adúpẹ́ sà. Yorùbá òye òun máa ń rántí ọ̀rọ̀ tí mo máa ń sọ àbí. mo ní bàbá yìí ètò ohun tí ó ṣe yóò jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu. irú ìgbà àwọn èèyàn gẹ̀ wọ́n máa pè é pé tẹ́tẹ̀ máa tó ní bá wà gẹ̀ máa lẹ́yìn tó bá parí second term. àwọn Nàìjíríà náà wọ́n ti mọ̀ pé àwọn fẹ́ kó lo tẹ́tẹ̀. ohun tó ti wà ńlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò yà wọ́n lẹ́nu ohun tí bàbá yìí ó ṣe tó bá wọlé lẹ́ẹ̀kejì because ojú táwọn fi wò ni from distance yẹn. ó dùn mí pé ẹnìkan wà lórí kílókè lórí TikTok tó ń condemn Tinubu ó fẹ́ kí méjì jọ sọ̀rọ̀ ṣùgbọ́n nẹ́tíwọ̀kì TikTok ló dá. Yorùbá wì tí wọ́n mọ ohun tí ń lọ ni wọ́n mọ ohun tó ń lọ. ẹ jẹ́ kí wọ́n mọ ọ̀sùn wọ́n tó tají lójú oorun Yorùbá ti lọ. Òdodo ọ̀rọ̀ mo sọ yẹn. Àwọn yìí sọ̀rọ̀ tí ò ní níbẹ̀ because bàbá yẹn ohun tí ó ṣe kọ́bí wọlé lẹ́ẹ̀kejì àwọn Fúlàní gẹ́nà ó kò gba àwọn nínú Nàìjíríà. Ó di tú láti ní. Ọlọ́run á jẹ́ kó wọlé lágbára Ọlọ́run. Wọ́n wọlé ní lágbára náà yóò wọlé. So bẹ́ẹ̀ ni àwọn Yorùbá lọ́yẹ ká ṣe kí ni ká dúró sí ká protect ẹ̀ ká tọ̀ gẹ́ tí bàbá yẹn nídìí nìyí káwọn mọ̀ pé bàbá wa ni ìrẹ́ wa ni ló wà lórí oyè lẹ́yìn ilé yẹn kò sí kẹ̀kẹ́ mọ́ ẹ̀rọ àwọn Haúsá Fúlàní àwọn ọgbẹ́ wọn mọ̀ yẹn ju ara wọn ilé yẹn ti wà ńlẹ̀ ni tí o ká sì mọ gbàdúrà fún Sunday Igboho ó parí lẹ́yìn yẹn kò sí kẹ̀kẹ́ mọ́ àwọn tó ń dẹ́kun ọmọ àlè Yorùbá ni wọ́n fún ara wọn kò gba wọn nínú ilẹ̀ Yorùbá. ọmọ adé ẹ̀mí wọn àmọ́ bóyá Fúlàní ni wake up fún ayé lẹ́ẹ̀ máa dé ẹ̀mí tẹ̀ máa kó lẹ́yìn. Gbogbo wọn lọ wọn kò bẹ wọn kò nínú Nàìjíríà àbí nínú ilẹ̀ Yorùbá ó ti tú láti ní. Ìtẹ́tọ́ wà mẹ́tí mo fẹ́ sọ nìyẹn. Ó dà ẹ ṣeun gan. Ẹ máa kú ní ẹ máa dúró sórí ilẹ̀ wa Yorùbá wa accommodative ní ẹ máa dúró àmọ́ ẹ máa pa wá là ń sọ ní ẹ máa dúró wake up. Àní àwọn tábà ti tẹ̀lé Tinubu ọmọ àlè ni wá ti dúró sí Nàìjíríà. Gbogbo yín náà ò lè gbogbo wa ìfọ̀dọ̀ lè tẹ̀lé Tinubu ìfọ̀ Ọlọ́run tó dá gbogbo ayé gbogbo ẹ̀kọ́ ló gbà kọ́ Ọlọ́run wà àwọn kan ní kò sí tó ń jọ Ọlọ́run so tẹ́yìn wá tẹ̀lé Tinubu ẹ̀ tó 1% àwọn tó tẹ̀lé Tinubu náà ẹ bá wa gbọ́ sókè lórí fóònù. Ẹ bá wa gbọ́ sókè lórí fóònù o.
àǹtí mi ayé là gbé. Mo wà pẹ̀lú mo lóyà o. Mo jẹ́ ń tù gan ni. Ẹ kú ètò. Àjọ ń ṣètò ni. Ọlọ́run máa fún wa ṣe láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Ẹ ṣeun. Ẹ má dáhùn tó ń sọ̀rọ̀ wá ṣe ìsìláàmù mọ́. Wọ́n kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa. Ìsìláàmù mọ́ ni. Àṣe mọ́ àti yarí. Àlejò kan wá pa wá. Wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Igboho. Wọ́n ṣeun gan pẹ̀lú gómìnà tó ń lọ káàkiri. Wọ́n ṣeun gan-an. Ọlọ́run máa tì wọ́n lẹ́yìn lágbára Ọlọ́run. Gbogbo àwọn tó ń jọ ń kọ̀wọ́ rìn àwọn ìrú ẹkùn pátápátá Ọlọ́run máa bá wa dáàbò lórí wọn. Gbogbo nǹkan tó ń nílẹ̀ mi lọ́kàn láti ṣe láṣẹ Ìdùmarè gbogbo ẹ̀ báyẹn kọ̀ọ̀kan ló máa níyànjú. Agbára tí bàbá wa dádì ọmọ onídokùnmọ̀ tán fún ti Sunday Igboho lágbára Ọlọ́run kò tí ì tán síbẹ̀ o àìṣe bẹ̀rẹ̀ ní Ọlọ́run ó ṣe máa lọ ní wake up máa bó wake up àbí máa bó. Ọ̀rọ̀ tí èrí nǹkan kan ogun wọn máa kọ́ ẹ̀rù wọn láìpẹ́. Ọmọ lọ Sambisa ẹ ṣe gan. Yorùbá wí. Mo dẹ̀ ti kọ́ tiẹ̀ ẹ má bínú. Sambisa wake up Africa ẹ máa lọ Sambisa Tinubu la máa dìbò fún. Àwọn èèyàn fi kọ Tinubu for second time ó dùn mí pé ẹ pè sórí fóònù. Mo fẹ́ káwọn èèyàn tákù yín ní ìrọ̀lẹ́ yìí. Yorùbá ló sọ̀rọ̀ tó pòwe pé. Kí ló sọ báwọn ṣe pa? Bí ọba lológún ọdún ọjọ́ kan lòótọ́ ó bá. Ta ló ń parọ́? Wake up, ṣé Tinubu ò try? Ṣé Tinubu ò try? Mo ń bọ̀ ẹ bá wa gbósókè lórí fún mi. Ẹ kẹ́ni sọ̀rọ̀ náà ẹ bá wa gbósókè lórí fún mi. Èèyàn wà lórí fún ẹ nísìnyí ó yẹ gbósókè. Ẹ̀yin báwo nǹkan kan ló dùn mí díẹ̀ ẹ má bínú bọ̀ tẹ bá ní àǹfààní láti bá olóyè sọ̀rọ̀ ó dùn mí pé wọn ò ya ọ̀dọ̀ Olúpo láàrin mi àti ó yẹ kẹ́ mọ̀ pé báwo ni olóyè ṣe máa wọ gómìnà tí wọn ní ya ọ̀dọ̀ Olúpo. Ẹ wo wàhálà yẹn ẹ wo ibi tí wọ́n kọjú dé lánàá mo fọlọ́run bá ṣe rí ọ̀tán dé òkè ọ̀dẹ̀ tán dé ilé ọba lọ sílẹ̀ bá mi mo pè pé ó yá ẹ bá mi lọ ra ẹran ẹ fẹ́ gbọ́ wọn ò dúró jẹun wọn ò dúró jẹ oúnjẹ yẹn báwọn ẹ ṣe parí pé àwọn fẹ́ dúró jẹun ilé Yorùbá wù yìí lélẹ́yìí o ilé Yorùbá wù yìí lélẹ́yìí pàfẹ́ dúró wọn ò dúró jẹun yẹn tó tún gbéra báyìí wọn náà tún lọ sí Gbàjà búrẹ́dì ni wọ́n ń ṣán nínú mọ́tò fóònù olóyè ní àná ó fẹ́ lànà tó yẹ mo wà lórí ìrìn àjò yẹn pẹ̀lú wọn lánàá fóònù wọn lánàá báyìí ó fẹ́ lànà wọn ò jẹun wọ́n ń já pure water àrùn báyìí ẹ má bínú torí Ọlọ́run bàbá wọn Olúpo ẹ má bínú torí Ọlọ́run olóyè sì máa padà wá sílẹ̀ gómìnà àwọn ibi tí òòdù máa padà débẹ̀ lágbára Ọlọ́run ẹ ṣeun ẹ má bínú ẹ dákun bàbá mi. Wọ́n ní kí nìkan méjì tí Tinubu ti ṣe wake up ẹ ti sùn lọ. ṣé bóyá ń decentralize àwọn powers ẹ láìkẹ to be sincere. kí ló decentralize báwo ló lè decentralize bó ló lè decentralize kí ló decentralize. àmì kìíní tó kó wá sógbó sí Òṣogbo ńkọ́. ṣé àmì kìíní tó kó wá sóṣogbo yẹn tí òun ló jẹ́ kí a lọ kó àwọn ọmọ ni torí kò yé mi. ló yẹ kó lọ kó àwọn ń bò. ẹni ó gbé kìíní wá sóṣogbo kí ló dé. ló yẹ kó lọ kó àwọn ẹjọ yín tàwa lórí YouTube Facebook ṣé ń gbọ́ kan tó bá wà ní sọ because mi lè máa gíw dànù mo fẹ́ máa ní ìfà nírọ̀lẹ́ yìí ni o ẹjọ ẹ̀yin tàwa lórí YouTube Facebook ṣé ń gbọ́ kan tí wake up ń sọ lórí TikTok mo fẹ́ máa ní ìfà nírọ̀lẹ́ yìí o Ògún gbọ́ ní tí èmi ò sì bẹ̀rẹ̀ campaign fún Tinubu o ẹni sọ yẹn gẹ́gẹ́ ẹni sùúrù wake up ẹ fẹ́ kó bí àwọn èèyàn ń gbọ́ yín
ẹ bá ń gbọ́ Wake Up Africa yẹ ká gbọ́ lórí YouTube àti Facebook torí Ọlọ́run ẹ bá gbọ́ sókè màmí. ẹ kọ̀lẹ́ ẹ kú iṣẹ́. ẹ kú dédé àsìkò yìí mà. ẹ ra o ẹ̀lẹ́ o máa ṣàṣeyẹ o adẹ kú oríire ti Sunday. a kó àṣeyẹ. ẹ̀yin ṣọ máa lè ọmọlé yín ọmọ gbogbo ẹ̀ adúpẹ́ fọ́lọ́run tẹ́ẹ̀nì àfẹ́ ẹlẹ́nu Google tó ń sọ yìí pé tó bá ti kó ònú síláàmù ó ti bèrè ikú àwọn máa pa ni ṣé ẹ̀sìn dẹ nìyẹn ṣá ṣé ẹ̀sìn nìyẹn àbí ẹ̀sìn apààyàn torí mi tí mò ń sọ̀rọ̀ mùsùlùmí ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo wà ń lé wa tí mò ń gbà àwẹ̀ tá a bá ń gbà àwẹ̀ mùsùlùmí tipátipá la máa fi rówó ra nǹkan tá a máa fi ṣínu bá gbàdúrà kó tẹ̀ mi ò tà tẹ̀ mọ́ bó ṣe ń gbàdúrà àṣà àti gbàwẹ̀ kọ́mọ̀ pa ń gbàwẹ̀ kọ́mọ̀ pa ṣínu ni àmọ́ kókó ṣùgbọ́n nígbà tẹ́mi wà ní Sisi ní 1980 mo lọ gbọ́dọ̀ àti mi kan lákó wọn jọ mo wá ń dọ́gbọ́n máa ń lọ ṣọ́ọ̀ṣì kérúbù ńbẹ̀ ọ̀rẹ́ mi kan máa ń lọ bẹ̀ èmi ṣáà máa ń wá lọ wo àwọn ẹlẹ́mìí yẹn máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni ṣó ti yé yín so òun mo fẹ́ fi sọ láàárín yẹn mo fẹ́ sọ yí pé ẹ̀sìn kìrìsìtẹ́nì gan-an ó lágbára ju ẹ̀sìn mùsùlùmí lọ. ẹ̀sìn kìrìsìtẹ́nì lágbára ju ẹ̀sìn mùsùlùmí pọ́nbélé ìyá mi àti bàbá mi mùsùlùmí ni ó wádìí ní ọdún kan ọmọ bírọ́dà mi kan gbé wá sí ọ̀dọ̀ mọ́mì mi mo ti kó lọ́dọ̀ àti mi lápò ọjọ́ mo ti wà lẹ́kọ̀ọ́ tó rọ́mọ ọdún mọ́ta ni màmá mi ọmọ yẹn wá jábọ̀ ẹmọ bẹ́ẹ̀dì onírin àtijọ́ onídìí àtijọ́ àwọn fáwọn olówó máa ń lò tó máa ń ga yẹn orí ẹ̀ la tẹ́sí àwájókòó ta lọmọ bá jábọ́ ọmọ tó jẹ́ pọ́n lórílé tó jẹ́ kó ti yàgbẹ́jàgbó ti egun lẹ́yìn ọmọ bá súnkẹ́ lọ́mọ ò bá náà rò ní báńkẹ́ ní màmí báńkẹ́ báwo làwọn ṣe fẹ́ ṣe báwo làwọn ṣe fẹ́ ṣe Adéọlá báwo làwọn ṣe fẹ́ ṣe Múkáyé ló gbọdọ̀ gbọ́ àwọn náà máa bá wọn tọ́jú ọmọ náà mo ní màmí mo ní ṣé ẹ máa gbọ́ mi mo ní ṣọ́ọ̀ṣì tèmi ń lọ tẹ máa ń pariwo lé mi lórí pé ṣọ́ọ̀ṣì wo mo lọ mùsùlùmí ni mí lọ́dọ̀ àǹtí mi mo ní ọ máa ń gbàdúrà sínú omi ti máa ń rí tọ́dẹ̀ máa ń lò tọ́dẹ̀ máa ń ṣiṣẹ́ mo bá ní ó da ẹ lọ mú abọ́ funfun wá ọ̀pọ̀ kò ń ṣe tó fi ń jata ẹ jẹ́ kí n gbàdúrà sí ní mi kọ́ bomi sínú ẹ̀ ní bá gbàdúrà sí inú omi yẹn mi ò wá mọ̀ nǹkan méjì pé torí pé mùsùlùmí ṣì wà lára mi ń gbà yẹn pọ́nbélé torí pé máa ń lọ wòran àwọn ẹlẹ́mìí tó máa sọ kalẹ̀ nítorí ẹ̀ máa ṣe ẹ̀wọ́ máa ṣe nǹkan kan tí mo máa ń lọ bá wọn jẹ nìyẹn bí ṣe gbàgbọ́ nìyẹn èmi ní tí tòótọ́ bá ṣàgbàdúrà sínú omi ńgbà mo gbàdúrà sínú omi àǹtí Wuyì la bá fi wẹ̀ fọmọ la bá nu ẹ̀yìn ọmọ lẹ́yìn ọmọ bá dún kàkàkà ká tó wẹ̀ fọmọ tọ́ka tó ṣọra fún tọ́nù ilé ọmọ ti sùn lọ abátọmọ sẹ́gbẹ̀ẹ́ wa níta jókòó sí nígbà tọmọ jí fúnra ẹ̀ ló jókòó màmí bá ní Adéọlá ṣé ń lògùn ṣe rí pé mo lògùn bí ṣe pé Ọlọ́run sínú ẹ̀ yẹn Jésù ni mò ń pè sínú ẹ̀ lórúkọ Jésù mi kó gbàṣẹ ìwòsàn kó gbàṣẹ ìgbàlà kó fi wọ ọmọdé kó dáhùn agbára méje òde ọ̀run sọ sínú mi ó ní ṣé ẹ̀rí àgbò lọ́wọ́ mi mo ní tèmi ń rí tán máa ń ṣe ń bẹ̀ gbà sínú omi yẹn ẹbí ṣe wá lọ sí márùn ọkọ lọ́dọ̀ rẹ̀ wọn nìyẹn tó lè tún kọ́ máa wá sí mọ́ṣáláṣí ẹ̀kọ́ wá sí ṣọ́ọ̀ṣì wọ́n ṣe káṣọ sínú báàgì tó máa lọ ń jọ sọ́ọ̀lù bọ́ ṣe lọ sí ṣọ́ọ̀ṣì díẹ̀ ṣe ń gan màmí. láti ìgbà yẹn ṣá èmi ṣàwọ̀ àgbàgbọ́ kí tó wá lọ fẹ́ kìrìsìtẹ́nì ìgbà mo á fẹ́ kìrìsìtẹ́nì sí in fact mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí ohun tí yàláyà mi ò ní táwọn èèyàn mi ò ní nípa mùsùlùmí. nọ́mbà yẹn ti kíní ẹjọ àwọn tó wà lórí afẹ́ lọ sórí TikTok nísìn láàrin ìṣẹ́jú kan ẹjọ tẹ́ bá gbọ́n tó wá sọ lórí TikTok ẹ bá wa kọ sí comment section tẹ́ bá ti wá gbọ́ nísìn ayẹpọ parí nìyẹn orí fóònù làwọn máa lọ títí máa lọ tó máa parí show yìí wake up àwọn tí yín tó fẹ́ bá yín ṣe dìbẹ́ẹ̀tì wọ́n ní ẹgbẹ́ òsòkè bẹ̀tẹ̀ ní bí yín wípé ṣé ẹlẹ́rìí ọ̀kan tí Tinubu ṣe wake up Africa. ẹlẹ́rìí ọ̀kan tí Tinubu ṣe ní gbogbo Nàìjíríà. èmi ò rí o dẹ́gbọ́n kábìrin tó ń ṣe èmi ò lè rí nǹkan kan tó ṣe tó ṣe ẹ̀yin lè sọ fún wa ọmọdé méjì lọ okay mo ń bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé ibi àwọn kí lorúkọ àwọn mílítì tó gbé wá sí bóyá pín tó jẹ́ kí journalist àwọn mílítì
tó yẹ pé power ò belong sílẹ̀ Haúsá nìkan tó regionalize pé ok ẹ̀yin bíbí ẹ̀yin náà mú ti ń dání ẹ̀yin bí ẹ̀yin náà mú ti ń dání ẹ̀yin Yorùbá ẹ̀yin náà mú ti ń dání ẹ̀ rí. ṣẹ́ẹ̀rì àbẹ́ẹ̀ no ṣẹ́ẹ̀rì àbẹ́ẹ̀ rí yes or no kẹ́tọ́ condemn ẹ̀ ṣé ẹ ní sùúrù ṣẹ́ẹ̀rì pé ó ṣe ṣé ẹ̀rí tó gbé military ó split ẹ̀ ó regionalize ẹ̀ káàkiri gbogbo region ẹ̀rí àbẹ́ẹ̀rí. ẹ ní sùúrù náà ẹ kọ́kọ́ fún mi lẹ́sìn. ó pín security ibo ló pín security sí kò yé mi ṣé ẹ lè sọ àwọn division tó pín. ẹ̀rí tó Gbómọ̀ṣọ́ ẹ̀rí tí tó Gbómọ̀ṣọ́ ń ṣe ẹ̀rí tó Gbómọ̀ṣọ́. Okay, kí ló ṣe tí àwọn Fúlàní fi ń bá ọjà kí ló ṣe táwọn Fúlàní fi ń bàjà. àárín lórí íńtánẹ́ẹ̀tì àbáàrí àwọn òfin tó ń bọ̀ ta ni. bàbá wa kí lórúkọ tí jẹnẹrẹtọ yúsà ẹgbẹ́ òṣèké. ẹ̀dẹ̀ sọ wípé ẹ sọ pé kọ́ ọ̀ma ẹni sùúrù user ẹni sùúrù wake up ẹ sọ lẹ́nu yín ẹni wípé kí ẹ má máa sọ pé ká má máa generalize pé àbí pé ká má sọ pé ìran kan ló ń ṣe ìbàjẹ́ ṣé ìran ìgbà tó ti ń ṣú àwọn tí wọ́n lọ ń jiyàn gbé nísìn tí wọ́n ń báyàn sùn tí wọ́n ń dùnyàn lọ́rùn ìran ọ́ní tí èèyàn bá wọ aṣọ ọwọ́ yìí sìn tó bá jẹ epo tó bá yí ọwọ́ 4 nínú 5 ṣé wọn pa àwọn sọ pé epo yí ọwọ́ 4 ó yí ìka 4 àwọn sọ pé epo yí lọ́wọ́ tí epo bá yí ìka kan epo dẹ̀ yí ìka kan o bẹ̀tẹ̀ epo yí ìka 4 nínú 5 ṣé wọn pa ọwọ́ yẹn lè epo yí so you are now saying come on pé àwọn kan náà ń ṣe kinní kan àwọn kan là ń sọ even governor of Niger State sì sọ ní àná general governor Bago the former governor ó sì sọ ní àná wípé àwọn Fúlàní wípé gbogbo àwọn tó bá jí pé tó máa padà dé tó máa point accusing finger sí wọn so you are now telling okay ẹ sọ ìlú mi tó tún ṣe tó ń ṣe yẹn ẹ sọ fún wa user ẹ̀gbọ́n sókè ẹ kú lórí àsìkò ìsà tó máa bá wa ṣe àṣẹ kẹ́rí kí gbogbo ẹni tó ń sọ̀rọ̀ lórí platform yìí lórí jẹ́ kẹ́rù lórí ká máa fún èsì ọ̀rọ̀ kẹ́rù irú àwọn eléyìí kẹ́pẹ́ àwọn fún kẹ́kọ́ lé fún kẹ́ra mọ́tò fún kò ní appreciate ẹni tó sọ̀rọ̀ yìí kẹ́rí tẹ́yà bá sọ pé òun ò rí kan tí Tinubu ń ṣe gbogbo wa náà la ní opinion láti lè sọ ọ̀rọ̀ inú wa bí ẹ̀ bá ṣe rí náà ló máa ṣe sọ képe èmi tí mo bá ń sọ̀rọ̀ képe bí àmọ́ benefit directly èyí tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe adarí ọ̀rọ̀ yìí náà képe bí àmọ́ benefit ẹ̀pẹ̀tẹ̀ nínú gọ́ọ̀mẹ̀ntì òṣèlú tí ọ̀ bá ń ṣe nǹkan ẹja àpọ́nlé kó ń ṣe nǹkan ẹja yìí kó lè ṣe mí náà ni. kẹ́rí ẹjọ́ máa lọ pé òun ò rí nǹkan tí Tinubu ń ṣe for now ẹ̀tọ́ mú ìyàwó lọ́la pé ó nídìí classes láti lọ wojú ẹ̀ dáadáa ó nídìí classes ok àwọn kan tó ń ṣẹlẹ̀. Tinubu ló wá sọ bẹ́ẹ̀ Tinubu ló wá sọ bẹ́ẹ̀ insult wà á sọ̀rọ̀ ni mo ń sọ̀rọ̀ lórí ọmọ ọtí wà á sọ fún wa ni onílàtà ṣe tí tó ń bá sọ̀rọ̀ kò ṣe ọmọ owó ẹ̀ kò ṣe ọmọ tó kọ́ ṣẹ́ user ẹni sùn wake up ẹlẹ́ẹ̀rí ibi tá ẹ mọ̀ pé user ẹni sùn tó lẹ́bi pé ìjìyà kì í gbà kéèyàn kan ẹni sùn òun là ń sọ pé wake up Africa ẹ̀rí tax reform tí Tinubu ṣe ẹ̀rí restructuring bó jẹ́ restructuring government ẹ̀rí student loan ẹ̀rí infrastructure development tó ṣe ẹ̀rí subsidy removal kò sí wàhálà.
ní ẹ má sọ̀rọ̀ ní ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ rí nǹkan kan tí Tinubu ṣe. Ìlú lè lò. Ta ni ká gbé sọ ta ni ká dìbò fún. No. ẹ lè fi platform mi ẹ lè fi campaign fún candidate yìí you are free mi ò gbọ́ lọ́wọ́ yìí ta ni ká dìbò fún. ṣe ti délẹ̀ ẹni ká dìbò fún Obi ṣe mọ̀ pé ní under Tinubu àwọn doctor ti strike under Tinubu àwọn school asu ti sapa àti ní asu strike under Obi ṣe mọ̀ pé ìlú tó bí govern ṣe mọ̀ pé wọ́n strike àwọn doctors strike nítorí pé Obi kọ̀ láti san owó oṣù fún wọn. àwọn wọ́n ń bi Obi ní sí pé Obi o kí ló dé Ọlọ́run nìkan lòun tọ́jú owó sí kí lórúkọ ẹ̀ sí bank. Obi kọ̀ láti san owó oṣù fún àwọn doctors àwọn tí wọ́n kàwé tí wọ́n gboyè tí wọ́n máa dóòlà ẹ̀mí. Obi kọ̀ ní Anambra láti san owó oṣù fún wọn. To the extent pé many of àwọn doctors wọ́n jápa láti Anambra. Anybody bá wa meet kó drop ara ẹ̀ jọ anybody bá wa meet lórí TikTok bá wa drop ara yín. Ara yìí gbogbo yẹn bíbí a máa ń drop èèyàn ṣeré bíbí àgbọ̀n kankan lórí péjì ilé. Obi kọ̀ láti san fún àwọn doctors tó ń jápa tó ń gba Mediterranean Sea many of them ló kú sínú omi. Àwọn doctors tí wọ́n jápa tí wọ́n gba àràbọ̀lẹ̀ many of them ló kú sínú desert. Obi wo lè fẹ́ tà fún wa tó bí tẹ́rẹ́rẹ́ ń tẹ ẹni sùúrù gbàtà ń sọ̀rọ̀ adákẹ́ fún ẹni sùúrù nàbà ìgbà tá ń sọ̀rọ̀ adákẹ́ fún yín náà ọdún 8 ni Obi lò ní power ní Anambra àwọn ọmọ Anambra wọ́n sá kúrò Anambra wọ́n sá kó àsèkò ọdún 8 ni Obi lò ní Anambra ẹni sùúrù àwọn ọmọ Èkó sá lọ sí Anambra àwọn ọmọ Anambra sá lọ sí Èkó kí lẹ rí sọ sí owó dókítà sí Obi ò san. ẹgbẹ́ bèbí ò tí bẹ̀rẹ̀ sí mẹ́ta pé fún Tinubu èmi ò tí bẹ̀rẹ̀ sí màkà pé fún Tinubu o èmi àti ìjàmbá sàlẹ̀ tí ni o àwọn dókítà sí Obi ò fún lówó kí lẹ rí sọ sí ẹ sọ̀rọ̀ sí. ẹ dáhùn náà. The question is simple. Kó tó di pé bí wọlé, òun ló ti pé wọ́n ti ń strike. The reason why they are on strike, nígbà tó wọlé ó pè wọ́n, ó engage wọn. Wọ́n lè jọ sọ̀rọ̀. Àwọn dókítà wọ̀nyí, their demand is extremely too high. Ṣé wọ́n á stop activities in hospital? The answer is no. Wọ́n ti lọ pé kíní kan pé bẹ́ẹ̀ ni wọ́n lọ strike anytime. Tí Tinubu wà lẹ́kọ̀ọ́ ṣe dókítà lọ strike ni. Tinubu in Nigeria ṣe oyè subsidy lórí health. Millions of doctors. Àwọn doctors been strike tí Obi tó débẹ̀ and there is continuation of strike. And they continue títí tí Obi fi kúrò lórí oyè. Wọ́n kọ́ lẹ́ off ẹgbẹ́ fọ́ọ̀nù yín kẹwọ́ gúgù. Ẹ̀yin lẹ́ pa kókó bí tó dóge ìran ti strike.
kóòbí tó dórí oyè tó lọ ti strike ìgbà tó bí débẹ̀ ìgbà tí òbí débẹ̀ ni wọ́n strike ìgbà tí òbí débẹ̀ ìgbà tó bí débẹ̀ ni wọ́n strike ẹ mú fóònù ìkẹwò Google bẹ́ẹ̀ ni ẹ̀yin àwọn fara yìí bóyá 13 or 18 months wọ́n fi strike. Àní kí ló mú kó wá àwọn dókítà sí báǹkì àpà lòbí àpà òbí ìta àpà lòbí ebi ń pa àwọn èèyàn olókòwò wọn sí báǹkì ilé ìtọ́jú useless human being ebi ń pa àwọn èèyàn òbí kówó dókítà sí báǹkì òpònú lòbí òpònú ẹ bá gbọ́ òsòkè òpònú lòbí òbí ìsòpònú òbí ìsòpònú man. Ọgbẹ́ni bí ẹ bá sọ èmi lẹ kọ́ọ̀tù sí mi èmi ò sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́. Okay, àgbọ̀ yìí àlọ́pọ̀nú lòbí òpònú is not industrial. Àní èmi market Tinubu fún èmi ò tí market Tinubu fún yín nísìnyí o mi tí ma campaign o bí tẹ́tẹ́ fi ń compare Tinubu yẹn ẹ̀kẹ́ bí ọmọ bàbá mi ẹni sùn lórí fóònù ẹni sùn sà kẹ́ bí ọmọ ní èní àbí ní ìgbà tó bí di gba olùbí di gọ́vnà kẹ́ bí ọmọ 2006 kẹ́ wá ní owó tó yẹ kẹ́ fi set business fún kẹ́ wá lẹ kó sí bank ẹ kó bí 10,000 naira sí bank fọmọ yín ní 2006 ọmọ ẹ wá dàgbà nísìn 20 years ẹ wá ní wá náà bàbá ẹ ti jogún kalẹ̀ fún ẹ lọ sí báǹkì o ó wá dé bank ó pé 10,000 lẹ fi sí báǹkì fún un ṣé kò ní wọ̀nyí lè pè owó tó kọ́ bí fi ṣe owó tó kọ́ fún àwọn doctors kí wọ́n fi ṣiṣẹ́ kí wọ́n fi jẹun ó lóun kò sí bank very useless man I mean the useless man bá a gbọ́ sókè lórí fóònù. Hello ma ẹ kalẹ́ ma. Ẹ kalẹ́ sà. Ẹ kú ètò mi. Kẹrin lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn kò ní ìdá àti làyín lóògùn. Ibi tí mo lè sọ lọ́rọ̀. Hello ma. Hello ma. Àwọn àpẹẹrẹ yìí sà. Ọ̀rọ̀ tí èèyàn wà lórí fóònù ojú ọlọ́tẹ̀ ló fi wò because kò sí béèyàn ṣe máa wàá rí nǹkan kan tó lè sọ pé ó ṣe wàá ní ó ṣe léyìí o ẹyọ kan yìí ó ṣe kò ṣe yìí kò ṣe yìí kò ṣe lé kò ṣe lé bọ̀ láti sọ pé kò rí nǹkan kan tó ṣe ẹ ti rí pójú ọlọ́tẹ̀ ló fi wò ibo ló fi next fund sí ìlú lé lóòótọ́ à ń sọ pé ìlú lé bọ̀ next fund tó ṣe fún àwọn ọmọ sùn yẹn ó wà sí ìtẹ̀wé. Tinubu ló kọ́ jẹ́nẹ́rọ̀ títà límọ̀ṣọ́. Jẹ́nẹ́rọ̀ títà límọ̀ṣọ́. Ẹ lọ wo. Mẹ́wàá. Ẹ pàwé ẹni ní sùúrù lérè. À ń gbọ́ yín bàbá wa lórí fóònù. Ẹni tèèyàn wà lórí fóònù. Mẹ́wàá àtìgbà tí Tinubu dẹ̀ ti débẹ̀ ASUU strike. Òwe yẹn náà. Òwe yẹn náà. Doctor dey strike. Ìlú lé lóòótọ́ fún èèyàn ò ní fi pé ebi ń pa mo fi kọ̀ndẹ́ẹ̀mù gbogbo nǹkan tó ń rí gbogbo róòdù tó ń ṣe é sìn kọ́ńkírètì ní Tinubu ṣe kò rí yẹn náà. Ẹ kí ló á dé tó rí ọ̀dẹ́ wà á tiẹ̀ rí ẹyọ kan wà á rí kan wà á rí méjì gbogbo wa la mọ̀ pé lù lè bọ̀ wà á rí ẹyọ kan wà á rí méjì tó lè sọ ó wá ní òṣè nǹkan kan. Ìwà ọ̀tẹ̀ nìyẹn. Ní o sọ̀pọ̀tì ọ̀rọ̀ sọ̀pọ̀tì kan ní mò ń sọ pé ẹni ò sọ pé mo sọ̀pọ̀tì. Ẹ fún wa ní wàá sọ ìwárí kan àti méjì ṣe báyìí ló wà ìlú ìlú wà. Èmi ò campaign sí mi ìbẹ sọ pé mo fẹ́ dìbò but ohun tí mo rí ni mò ń sọ ìlú le fine but ó ṣe one or two things wàá tẹ̀ ṣeré méjì ṣé bẹ́ẹ̀ lójú ẹ wá pọ̀ ni àbó òsì láyé tó fi wá ní orí nǹkan kan ó ní òsè nǹkan kan. Tó ọ̀rọ̀ yẹn ìwọ náà gbọ́rọ̀ yẹn gbé kó fi hun múnà tó wà Nàìjíríà tó bá sí Nàìjíríà á ní bóyá o mọ ohun tó ń lọ. Ọ̀dẹ̀ ní ẹ̀jà rí kó kúrò ń bẹ́ẹ̀. Ẹ wo èmi ò ráyà àti máa délé ìwé máa táwọn àwọn olóògùn. Ẹ wo
Yorùbá wuyì ẹ jẹ́ ká sọ̀rọ̀ gidi kékeré yìí lọ wá bí jókòó náà. Oya ẹ bá wa dá sí ọ̀rọ̀ Yorùbá fẹ́ dá dúró ẹ ní fi ẹjọ́ ẹ má ti kí wa kalẹ̀ yẹn wà lórí fóònù ẹ fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ Kwara State o àfẹ́ báwọn ànábì ní kẹpa àfẹ́ báwọn ṣe mọ́ o. A dúpẹ́ lọ́wọ́ ayẹbẹ sábà máa dúpẹ́ lọ́wọ́ olóyè pẹ̀lú akíkanjú ẹ̀. So ọ̀rọ̀ àwọn àfáà tẹ gbé sẹ́gbẹ̀ẹ́ tó ń sọ̀rọ̀ yẹn. ẹjọ́ ní ẹjọ́. Má. À ń gbọ́ yín sà. Wọ́n ti rí páwọn èèyàn ń sá lọ nínú Islam. Ó fẹ́ fọ̀rọ̀ kú ó fẹ́ fi pè wọ́n mọ́lẹ̀. Ó dẹ̀ kan rẹ̀ ni. Ó fẹ́ fọ̀rọ̀ tẹ bá lọ àpáyé ìyẹn ló fẹ́ fi dà àwọn èèyàn mọ́lẹ̀. Ojú àwọn èèyàn dẹ̀ ti là kọjá gbogbo ẹjọ́ wèrè tó ń rò yẹn. Kó lọ pààyàn kí wọ́n bá pa. Màá drop yín o ẹ kó mo ti drop èèyàn kan sí màá drop yín èèyàn kan wà lórí fún mi. Ókè máa ẹ máa bẹ́tò bọ̀ o. Ẹ ṣeun sà tẹ́yìn bá sọ̀rọ̀ lọ́wọ́ mi ní gbé kẹ́lómi ìtajẹ́ tì yín kò tí ì kàn yín tó bá ti kàn yín máa ní kẹ́ ẹ sọ̀rọ̀ àwọn kan ṣíwájú yín débi bíi nà á nípa Yorùbá wù mo gbọ́ yín Ọlọ́run kọ́lá ẹ bá wa gbóhùn sókè Ọlọ́run kọ́lá ẹ bá wa gbóhùn sókè ṣé wàá ń bẹ̀rẹ̀. Adékàsẹ̀ gbóhùn sókè. Nípa ọ̀rọ̀ Azu tí wọ́n ń dákọ̀ lẹ́kẹ̀ẹ́ mo fẹ́ sọ̀rọ̀ mi lórí. Báwo ni Azu ṣe máa strike wọn ò lè strike? Ọmọ tó ń san 30,000 ní school tẹ́lẹ̀ tó ń san 8,000 ẹgbẹ́ èrè ló lọ san sí. Federal University wọn san ọdún bí i 200,000-300,000. Wọ́n sì strike kí ni wọ́n bá strike ní báyìí sí. Bàbá yìí wá bẹ̀rẹ̀ ń tẹnu mọ́ pé àwọn Azu strike kì í kò strike. Báwo ni ti fẹ́ strike? Federal University was at 300,000 in Nigeria from 30,000 to 300,000. So that was defend the government. Yejama won't ma defend. And that one kilo say as in Nigeria government. Think about it was when come cheap. That of cement is 30,000 naira. That is 30,500. Sit at 10,000. So that one why not to say all on doing. One like petrol 1,300 from where 200 to 50 and very big color. So the white base of Winnie can do some on the concrete. So for one thing, okay, you have a budget. Government will like boating. Once the budget to be more innovative palace, more innovative mosque at church. Here in Yami. Ẹ jẹ́ ká mọ̀ sótọ́ ọ̀rọ̀ tẹ́ bá ti wà ní áfẹ́rì tí kì í ṣe pé bí a fẹ́ máa fi torí ẹ tó bá wà tá a wà nílé kò dáa báyìí ìyá ń jẹ́ àpò dáa. Ṣẹ́rí Adekas ṣẹ́rí lórí péjì tẹ̀wá péjì ò bá wù yìí ó lè dọ̀la kí n kàmpéènì fún Tinubu o ó lè dọ̀la I can never say never but today àti bẹ̀rẹ̀ sí ni máa kàmpéènì lórí péjì ò bá wù yìí mo sọ wípé ẹ mú candidate yín wá ẹ market ẹ lórí péjì mi ò gbowó lọ́wọ́ yín mi lè gbowó lọ́wọ́ candidate yín ẹni sùúrù ẹni bàtà ń sọ̀rọ̀ pé mi sọ̀rọ̀ sí bàtà ìdákẹ́tẹ́ délẹ̀ ni mo sọ̀rọ̀ ṣẹ́rí Nàìjíríà ìlú le Nàìjíríà le ní ilẹ̀ ní of today o bẹ́ẹ̀ tẹ́ bá fún wa ní candidate àṣà ń sọ pé kí á sọ̀rọ̀ kí wà mt ẹ fún wa ní candidate ẹ máa fún wa okay candidate wo ni candidate ń sà Mr. Adekas. Èmi máa ń sọ fún everybody gbogbo candidate better Tinubu tó wà nígbà rẹ̀ sí. Okay ṣé ká dìbò fún ṣé Àtíkù ni ká dìbò fún. Anybody lẹ́yìn Tinubu nìkan ló wọ́ sínú wọn kí ni bẹ́ẹ̀ máa ń ṣe okay. Àní ẹ fún wa ní candidate àṣà ní kó Tinubu àti. Set all candidates except Tinubu. Ẹ fún wa lẹ́yọ̀ kan àṣà ní gbé Òbí àtàkùn sí kí lórúkọ ẹ̀. Èmi ò sí Nàìjíríà mi ò dìbò mo fún yín platform mi láti sọkẹ́tì. Mo fún yín ní platform mi I am not campaigning for olóṣèlú. You see mo fún yín ní platform mi mo ní kẹ́tì campaign fún candidate yín táwọn tí Tinubu bá dé màá jẹ́ kán sọ̀rọ̀ nísìnyí táwọn Òbí oní wake up ní ìsọ pé lọ́dọ̀ tèmi Òbí fail Òbí ìṣe fail lọ́dọ̀ tèmi. Ẹ fún wa ní candidate tí yín sà ẹ fún wa èmi ò ní kẹ́ dìbò fún ti anybody o bẹ̀tẹ̀ fún wa ní candidate yín sà. Any candidate except Tinubu
ó dàbí akàfẹ́ kan kó Sowore Obi àtàtìkù káwọn mẹ́ta wà lásán rock àní káwọn mẹ́ta wà lásán rock ṣá dábàá ti lè fún wa ní candidate dábàá ti lè fún wa ní candidate ẹyọ kan ọ̀rọ̀ yẹn ò mọ́yán lórí ẹ fún wa ní candidate ẹyọ kan. àní ẹ showcase candidate yìí èmi fún yín ní platform èmi ò dìbò sí. ó dà ọ̀rọ̀ tẹ́sán yẹ kí n fún yín lésì tí máa fẹ́ sórí péjì mi sí máa fẹ́ polówó tí máa fẹ́ ṣe show àti mo wá parí show máa ní am the one and only academy of Yorubaland máa showcase ara mi and people are following me, people love what I am doing, they follow me. Likewise àwọn kan ò like what mo ń ṣe wọn ò follow me. Now àwọn tí Tinubu wọ́n wá sórí bíbí wọ́n campaign fún Tinubu, Obi wá síbí wọ́n campaign fún Obi, anikẹ́yìn náà sọ candidate sí anybody except Tinubu. You know, nobody, anybody is nobody now. ẹ bá gbọ́ sókè lórí fóònù tẹ́ bá ti ní candidate ẹ mọ̀ nǹkan tá à ń ṣe níbí ẹ tó bá ní candidate ẹ campaign fún candidate you are free ní ìgbowó lọ́wọ́ yín ẹ bá gbọ́ sókè lórí fóònù. Ìjọba wí ẹni dáhùn. ẹ má jẹ́ ká parọ́ fúnra wa ìyà ń jẹ wá ní ilẹ̀ Yorùbá. ìyà ń jẹ everybody generally Nàìjíríà. ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ máa gbọ́ ṣe rí níjọ́ tèmi ti délé ayé èmi ò rírú ìjọba Tinubu yìí rí o èmi ò rírú ẹ̀ rí. tẹ́bà lè mute ẹ drop ara yín o emmanuel ní sùúrù manifesto àbí kí lórúkọ yín tẹ́bà lè mute ẹ drop ara yín o a máa drop a máa block yín o. aráyè gbogbo yẹn bí dábàá fẹ́ ṣe kí ni ẹ máa lọ ṣe nínú ilé ẹ bá gbọ́dọ̀ fi máa nù. ó mà ó yẹ kó jẹ́ pé nígbà tí Tinubu wọlé kò yẹ kára ni wá tó báyìí kò yẹ yín kì í ṣe wípé bóyá májíìkì kan wà tí àwọn kan ṣe tí bàbá yìí ò lè ṣe ìjọba ẹ̀ tó ṣe lórí wa ti le jù ó yẹ iná dẹ̀ mọ̀ àwọn ò sí Nàìjíríà fine but adáwọn fámìlì ń bẹ̀ yẹn àwọn kan wọ́n gbọ́ ó ń ta wá lórí ẹ wò mà àwọn pípì kan wá ń sọ̀rọ̀ ni lára àwọn tó wá ń sọ̀rọ̀ yìí àwọn yìí ti gbowó lọ́wọ́ bàbá yìí ni let's call the spade a spade ìlú lè náà 185 ni wọ́n ta petrol kí bàbá yìí tó wọlé petrol is over 1,300 tó bá múná lọ mẹ̀kúnnù ò lè ra petrol gálà kan fi tọ́nà sínú jẹnẹrétọ̀ ó ti kọ́kọ́ wọ́n sì ti ní ebi ń pa àwọn èèyàn ò ríṣẹ́ ṣe a whole graduate ń gun ọ̀kadà kí ló dé kí gbogbo nǹkan tó le kókókókó báyìí for goodness sake ẹ̀yẹ́ lè máa ní pé next fund a lot of ọmọ ni wọ́n lè lọ sí school bí wọ́n ló ṣe infrastructure kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé bí ebi máa ń wọnú kọ́rọ̀ míì tún wọ̀ ni. màmí kílẹ̀ wò pé ó jẹ́ kí àwọn èèyàn àwọn international kìíní investors tọ́mọ wá invest sí Nàìjíríà kílẹ̀ wò kí ló lé gbogbo wọn lọ number one nìyẹn. Number one kò sí security wọ́n tún gbé táàsì sókè gbogbo nǹkan tí wọ́n jù Yorùbá wuyì ẹ̀yin fúnra ara yín mọ̀ kò sí mẹ̀kúnnù tó lè ra titus ẹyọ kan jẹ titus ẹyọ kan kékeré báyìí 5,000 naira. kágbàlagbà máa wá tẹ̀bà kó má rí ọbẹ̀ tó máa fi jẹ ẹ̀bà yẹn kó máa fomi jẹ ẹ̀bà. nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wá sí nìyẹn náà. ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà mo lè fi gbogbo ẹnu sọ pé ẹ̀rí tó mi because èmi mo wà níta èmi ni fóònù mi wà níta èmi làwọn èèyàn máa ń pè èmi mo ṣe lẹ́nu tó yẹ pé baálé ilé wọ́n pè mí lórí fóònù pé Yorùbá wuyi ẹgbẹ́ ṣàánú àwọn kíníkan kan before I know it wọ́n ṣì ìdí wọn fún mi wọ́n ní kí n pa àwọn fẹ́ pè mí fídíò kọ̀ mo ní àpè ìjọba máa ń rí mi lórí bọ́ọ̀lù kí n jọ tó lọ́ọ̀ kíníkan àwọn fẹ́ kí n rí ọkọ̀ táwọn fẹ́ fi hàn mí kí ẹ fi hàn mí ok wọ́n yẹ ṣì ìdí wọn báyìí baálé ilé mọ̀ kí ló dé kéré wọ́n ní kí n wò dí àwọn pé abẹ́rẹ́ làwọn gbà tó di egbò wọ́n ní kí jọ kí n help àwọn kíní ọ̀kìnìkan mo wá send owó sí wọn ìjọ kẹta wọ́n wá pè mí ṣíbi àwọn tó èmi mo pè wọ́n mo ní kí n check on ní pé báwo lára yín pé ṣe ti lọ sí hospital wọ́n ní Yorùbá wuyì àwọn ò lọ sí hospital wọ́n lówó tí mo fún àwọn wọ́n lẹ́yìn àwọn lọ fún wọn yẹn ra oúnjẹ káwọn máa jẹun kíkú tó dé ni. kábíyèsí
so mo sọ pé àwa tá wà èmi tí mo wà tí mo ń sọ̀rọ̀ yìí mo rí ju ẹ̀yin tí ẹ ń pè sínú ilé lọ I know but ẹ jẹ́ ká wò ó ibo ni kinní yẹn ti bẹ̀rẹ̀ àwọn ọmọ wa jáde wọ́n kàwé wọ́n jáde wọn ò ríṣẹ́ kí ló fà tí wọ́n fi ríṣẹ́ ìjọba Tinubu ilé o màámi ẹ ní sùúrù mà ṣe tó jọba ń rọ̀ tómi tó àgbàrá bá wà nínú ilé tó bá ń gbọ́n omi nínú ilé síta tá a lọ block tójú yẹn tí òjò yẹn ń gbà wọlé àgbákò máa ṣẹlẹ̀ ó lè ní gbogbo wọn pátápátá ó lè ní wọn bẹ̀rẹ̀ ẹ kàwé láti bi pé kí ló lé àwọn èèyàn kúrò nílùú number 1 kò sí ná Àtíkù tán fún ní $16 billion $16 billion. ẹjọ́ mà tí ìlú bá dáa ni ṣé yẹ kí wúrà Àtíkù yẹn padà kó ló fẹ́ ṣe president of Nigeria. ìdìbò yẹn kẹyẹ nísù pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ nìyẹn $16 billion ni Àtíkù gbà. Àtíkù òun ló bá náà Nàìjíríà jẹ́ nítorí jẹnẹrétọ̀ wèrè tó fẹ́ tà. ìkànnì jẹnẹrétọ̀ tálà ń blame lẹ́nu sí pé kò sí ná Tinubu wà ń blame. àṣẹ o. tálà ń blame lẹ́nu. ẹ ṣe mọ̀ pé tó bá lórí òyìnbó wọn máa pariwo òun náà tún dé ó tún gbé subsidy òun tó subsidy. àló lè ní gbogbo wọn. Even president wà l'Amẹ́ríkà náà ṣe sólà. tó bá fún wa níná ká bá dìbò fóun. Màámi. Ọdún tó bá pọ́ńdídẹ́ẹ̀tì tó bá fún wa níná ká bá dìbò fóun. Ẹ má dìbò ẹ má dìbò fún kí má dìbò fún. Tí bá débi sí bá dé pé Yorùbá wù lórúkọ mi o. Ẹni tó bá ti ṣe nǹkan tí bá ti wá sórí iṣẹ́ lọ́la o. Ẹ má dìbò fún mi o. Àbí ẹ má follow mi mọ́ o. Everybody free láti unfollow mi. Wọ́n ti sọ yẹn everybody free láti má dìbò fún. Ṣẹ́rí èmi kàn mo kàn ní ká máa wo kinní kan. Now Àtíkù ló kó 16 billion. Ẹ wo 16 billion ló bá Àtíkù. 90 kí Àtíkù jẹ 5 president. Ó lọ dá lè ṣẹlẹ̀ sí Dubai. Sí Dubai. Ẹ wo 16 billion gbà yẹn. Lẹ́yìn yẹn ẹ wá wo insecurity tó lé àwọn èèyàn kúrò nílùú táwọn èèyàn fi rí ṣẹṣe. Ta ló fà? Buhari ló débẹ̀ ló kó èké láwọn Fúlàní lọ́wọ́. Ọmọ máa drop yìí o wake up máa drop láì fi sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ fún àdá ṣáko ọwọ́ lé gbogbo àwọn ọmọ onílùú wọ́n lé wọn sẹ́yìn. irú insecurity yẹn nísìn irú insecurity tó ti go globally yẹn ẹwà Fúlàní tí wọ́n pariwo pé Tinubu ń lé àwọn Tinubu fìyà ẹ mọ iye àwọn olórí àwọn tó ń ṣe agbódegbà fún insecurity Nàìjíríà tí wọ́n wà lẹ́wọ̀n sí El-Rufai wà lẹ́wọ̀n olórí Mayeti Àlà wà lẹ́wọ̀n àwọn olótùkù àwọn bíi 4 ọ̀tọ̀ọ̀tọ̀ náà wà lẹ́wọ̀n nísìn. Ìjọba máa fi wọ́n lẹ̀ náà ní ìmọ̀ Yorùbá mi. Ẹ ní sùúrù máa tó bí àwọn wèrè yìí. Màámi ẹ ní sùúrù. Nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà of today tí babaláwo kan bá dífá wípé ẹ̀yin báyìí El-Rufai yìí o kíníkan ẹ máa wọ ẹ̀wọ̀n Nàìjíríà wọ́n máa jiyàn. Wọ́n ní kò sí bàbá lápò títọ́. Bẹ́ẹ̀ ni ẹ wo Sunday Igboho. Tó bá yẹ pé Tinubu kọ́ ló débẹ̀ Sunday Igboho ní free àwọn ìpàtí Sunday Igboho dáwìwọ ẹkùn sílẹ̀ ní tilẹ̀ ń tọ́ lọ́ọ̀ jẹ́ kájọ sọ́lá àwọn èmi àti ṣé insecurity nílẹ̀ Yorùbá tó reduce àbí kò reduce nítorí tọ́ lọ́hùn. ṣé bí yẹn mo ṣe sọ fún yín pé bàbá tó ń sọ̀rọ̀ yẹn tó ń bú olóyè Sunday Igboho pé kí ni Sunday Igboho ṣe. kọjú mọ̀ bí ni pé ṣó reduce àbí kò reduce. Ó reduce díẹ̀ díẹ̀. So ẹ wá mi wípé ara iṣẹ́ tí Tinubu ṣe nìyẹn. Àwọn Haúsá ń sìn wọ́n ti fún wọn láyè o. Àwọn Niger Republic ń sìn àbí kí ló kọ wọn. Àwọn Naija àbí ìlú àwọn ọmọ àsárídòkùnbọ̀ yìí. Everybody wọ́n ti ń gbé kan o. Olóyè wo ló jẹ president wo ló jẹ tó àlá òkú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. This insecurity. Ọkọ̀ ní ń pa wá bí ẹni pẹ̀lú. So àwọn nǹkan tí Tinubu ṣe tèmi rí nílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó dùn mẹ́mi ni wípé security ilẹ̀ Yorùbá tó bá tight àwọn tó wà nílùú òyìnbó máa wá invest o kò ní sí pé ọmọ wa kan kàwé kò níṣẹ́ o kí ẹ rí mà. So àní tí security yẹn tó bá ń lọ bó ṣe ń lọ yìí pé ó yá Sunday Igboho àtàwọn security àtàwọn kí náà pè wọ́n DSS àwọn military àwọn military wa tí wọ́n pa bíi chicken lẹ́nu tó mẹ́ta yìí ẹ̀rí iye kan tí wọ́n ti neutralize ni débi pé wọ́n mú títí wọ́n mú àwọn foreigners àwọn ọmọ àràbò doctor láti ìlú àràbò wọ́n mú àwọn security
àwọn bandits Nàìjíríà ṣé ẹ̀gbọ́n yẹn náà tó dẹ̀ ṣú ẹ̀ cameraman àwọn foreigners tí wọ́n mú àwọn doctors tí wọ́n import wọlé jẹ́rí nǹkan tó pa Nàìjíríà insecurity ni títí ìgbà olùtàwà yìí wọn ò dájú wá lọ security ló wà. wọ́n ní ṣọlẹ́ olóyè Sunday nìkan ló máa ṣe insecurity nílẹ̀ Nàìjíríà. ẹ wo àwọn àsárídò kùmọ̀ iṣẹ́ àríkàn táwọn general Asabuja ẹni iṣẹ́ tí wọ́n gbé jáde Tinubu ò ní kán lọ mú wọn tó bá páyé Buhari máa ní kán lọ pa wọ́n ni Sunday Igboho gbébọn jáde lásìkò Buhari tó fi ní kán lọ pa náà Tinubu ò ní kán lọ pa wọ́n àwọn general Asabuja àwọn ọmọ Haúsá ń jọ̀wọ́ gbogbo wọn ọ̀pọ̀ orúkọ wọn ní kinní kan YT kinní kan ST kinní kan náà kò YST kinní kan náà kò wọn ẹ lọ wo gbogbo iṣẹ́ tí wọ́n gbé dání ká gbogbo iṣẹ́ jáde ni pé you enter me I enter you tí Tinubu bá lè ṣe wípé gbogbo region oníkálukú yín tẹ́ bá fẹ́ gbé irin ẹ lọ gbé irin oníkálukú yín ti fẹ́ dára yín ẹ bá ti fẹ́ dára àti security bá kú o kí lẹ wí sàmà. Ṣé ọkọ lè máa pààyàn kan sẹ́yìn kan dẹ̀ fòdì ọwọ́ dání náà? Wọ́n fẹ́ pa wá tán ni náà. Màámi sọ ẹ wá pé Tinubu ṣí oníkálukú lẹ̀ sí pé tí oníkálukú ló máa parí ẹ̀ pa wọ́n padà. Wọ́n ṣe wà nìyẹn. Ara iṣẹ́ tèmi pé Tinubu ṣe tó dẹ̀ dùn mẹ́mi nìyẹn. Ó dùn mẹ́ kò ṣe pé kò dùn máa wà. Kò ṣe pé kò dùn máa wà. Màámi tí security bá wà. Yorùbá wù yìí. Àbí ẹ bá wa sọ fún bàbá yẹn. Àlebí ń pa wá. Màámi tí security bá wà máa róko lọ. Insecurity ló lágbè kó lóko. Tó bá dẹ̀ lágbè kó lóko ṣe ni wọ́n dẹ̀ sí bọ́dà lẹ̀ kó jẹ́ kó ń jẹ́ dẹrù. Insecurity sí ẹ̀tẹ̀lẹ̀. Títọ́kì wọlé ṣébí yẹn pa wá mọ́ ẹbí ń pa wá náà. Ìgbà tí Tinubu dẹ̀ ní security dé Adekas ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run. Adekas ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run. Ìgbà tí Tinubu dẹ̀ ní security dé ìwà ọ̀rọ̀ tẹ́sán yìí pọ̀. Ìgbà tí Tinubu dẹ̀ ní security dé. Ṣé Tinubu tó jẹ́ ní security ti wà? Ó kàn lè wà lẹ́kùn ni. Kí Tinubu tó jẹ́ ni ẹ má gbẹ̀ṣẹ̀. Ṣé pé ìyàwó yìí náà wọ́n sọ́pọ̀tì Tinubu? Bẹ̀tẹ̀ jẹ́ ká sọ òótọ́. Ìyàwó yìí náà àwọn náà sọ́pọ̀tì Tinubu. Bẹ̀tẹ̀ jẹ́ ká sọ òótọ́. A sọ sọ̀rọ̀. Ẹ jẹ́ ká sọ òótọ́. Ẹ ní kí Tinubu tó ìgbà tí Tinubu dé ní security dé. Nílẹ̀ ṣé ti rí ọmọ díẹ̀ ní sùúrù ẹ̀jọ̀. Gbàtàwọn Gàlàdí máa sọ kí lẹ rí ṣe sí. Ẹgbẹ́ ṣe rí ṣe yìí ìdáhùn ọmọ Yorùbá ṣe kò lè pè wá ṣùgbọ́n mi gbàgbọ́ àfún tẹ́lifà tí ń ṣe yìí. Èmi ti bèrè ẹni tó bá fẹ́ ká dìbò fún ẹ campaign fonitàn you are free to campaign on my page ẹni tó bá fẹ́ ká dìbò fún ẹ campaign fún. Ọmọ Yorùbá Nàìjíríà ò lè pín ẹ ó bẹ́ẹ̀ kàkọ́ di Tinubu nation àti kó di Àtíkù nation náà ẹ wo pé Tinubu mẹ́ta Àtíkù àtòbí. tẹ́ ẹ bá sọ̀pọ̀tì wa láyé Yorùbá nation tẹ́ bá sọ̀pọ̀tì láyé Yorùbá nation kò ní wọ́ọ̀sì báyìí ẹ máa jẹ breakfast yín ẹ máa jẹ nìṣó ẹ bá wa gbóhùn sókè God bless you jàre lórúkọ ṣe ẹ bá wa gbóhùn sókè àbá ẹ jẹ ìyẹn wà lórí fóònù o ìyẹn wà lórí fóònù à ń gbọ́ yín àṣẹ Ìdùmarè. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún gbogbo ìgbà fún ẹ lójú ẹ lẹ́yìn ẹ ò ní tẹnugbó bí ọwọ́ ìyá mi ò ní fọmọ ṣe ò ní fọkọ ṣe ẹ̀mí tí ẹgan náà ò ní bọ́ sí. Ṣé orí téèyàn kan bá ń gúnyán tó fi ń bọ́ọ̀lù á kúkú lọ́ta tiẹ̀. Bẹ́ẹ̀ni. Béèyàn bá sì mú ajá àdìgbòlugi tó fi ń pa àwọn èèyàn tó fi ń bù wọn jẹ á lọ́rẹ̀ẹ́ ti tiẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi from time you know me èmi ò support Tinubu mi like ọmọ olódò kù mọ́.
ṣùgbọ́n sórí àwọn èèyàn aráàlú pàápàá ejò ni wọ́n tí wọ́n ṣe nu ẹnu fún. Yorùbá wí ìlú ilé mi wà tí mo ti pè kan lára àwọn ìyàwó àbúrò mi kan ní Naija tí mo sọ fún pé ọ̀rẹ́ mi kan ti ní ilé epo very beautiful ilé epo sí Maryland ní Kẹjà, a very big gas station. Ọ̀rẹ́ mi kankan ò ní ilé epo, máa gbọ́ mi o. Mo wá gbẹ̀ mo ní mo ti bá ọ̀rẹ́ mi yẹn sọ̀rọ̀ pé kí ọkọ ẹ lọ rí kó lọ ṣiṣẹ́ ń bẹ̀ pé á fi sí ipò tó dáṣẹ́. Yorùbá wí nǹkan tó máa sọ fún mi pé dádì Ọlọ́run ò ní jẹ́ kọ́kọ́ mi wá lọ ṣiṣẹ́ ńlé epo. Irọ́ o, ọkọ mi ò lè ṣiṣẹ́ ńlé epo. Mo ní ọkọ ò lè ṣiṣẹ́ ńlé epo. Ó ní ọlọ́kọ òun ò lè ṣiṣẹ́ ńlé epo dádì. Mo ní òkè. Ọkọ tiẹ̀ tí ò lè ṣiṣẹ́ ńlé epo ìgbà tèmi kọ́kọ́ dá Amẹ́ríkà ilé epo lèmi ti bẹ̀rẹ̀ iṣẹ́. Valero gas station lèmi ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ibẹ̀ lèmi dẹ̀ ti ń sẹ́ǹdì owó sí yín. Ilé epo tọkọ tiẹ̀ ò lè ṣiṣẹ́ yẹn. Ibẹ̀ lèmi ti ń ṣiṣẹ́ tèmi ti ń sẹ́ǹdì owó sí yín. Kí n tó wá ṣẹ̀ṣẹ̀ rí iṣẹ́ ìjọba tí mò ń ṣe lénìí, iṣẹ́ ìjọba tí mò ń ṣe lénìí, kí n tó ṣẹ̀ṣẹ̀ wá rí. Mo ṣiṣẹ́ ilé epo yẹn for 11 months. Yorùbá wí. Ìgbà tí wọ́n train mi fún assistant manager, mo ríṣẹ́ ìjọba tó jẹ́ state job tí mo wá ń ṣe ń sìn. Now, many of our people, a mọ̀ pé lóòótọ́ ibi ń pa wọn, ṣùgbọ́n irọ́ pọ̀ lẹ́nu ẹlòmíì. Yorùbá wí. Ohun tẹ́lòmíì ti ń ṣe. Wàá kàn lè gbọ́ ọ̀dà ilé kékeré kan tí mo ti ń ṣe sílẹ̀ mo ní kí n kàn. Àwọn èèyàn wa náà tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí. Bí mi ṣe láìpẹ́ Tinubu tó láti lẹ̀, Tinubu kọ́ ló kó wàhálà yìí bá wa nà. Òun kọ́. Èmi máa ń sọ fún yàn pé gbogbo ìjọ tí Nàìjíríà bá sì ń jẹ́ Nàìjíríà, ohun rere kan ò lè tibẹ̀ jáde wá. Yes, mo bẹ́ẹ̀ ká ta tó yẹ ká rè gẹ́ẹ̀sì gangan ni Nàìjíríà gan ló yẹ ká rè gẹ́ẹ̀sì. Yẹ pé Tinubu ò bí àdúgbò. Jẹ́ Nàìjíríà, ohun rere kan ò lè tibẹ̀ jáde wá. Tinubu wà ń bẹ̀, ṣé ẹ mọyì àwọn Fúlàní Kàbá àti àwọn Ìgbò Kàbá àti Yorùbá Kàbá tí wọn ò fẹ́ jẹ́ kí iṣẹ́ ẹ̀ yọ. Òótọ́ ọ̀rọ̀ délẹ̀ o. Tinubu ní tiẹ̀ lọ́wọ́ o. Ṣùgbọ́n ìjà amọ̀ye Yorùbá àti Ìgbò àti Fúlàní tí ò fẹ́ kí iṣẹ́ Tinubu yọ nítorí pé. Àtíkù tó gba 16 billion kò ní gbàdúrà $16 billion kò ní gbàdúrà kí Nàìjíríà níná. Ìkòkò ọbẹ̀ wọn ní Nàìjíríà. Mo sọ fẹ́ nìkan ní ọ̀gá tá a bá tẹ̀ pé tí Yorùbá lọ sáwọn tó wà ń bẹ̀ omi tó bá wọn níwọ̀n lèèyàn rẹ́ lásì. Bẹ́ẹ̀ni. Àmọ́ tó wà ń lu wa. Àmọ́ tó wà ń lẹ̀ wa. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo mọ nǹkan tí wọ́n ń kó nílùú wa. Dangote ó wà ní Bèṣè tó ń wá sìmẹ́ǹtì ní Bèṣè lógún state. Burúkú. Àìmọye ibi tí sìmẹ́ǹtì tún wà tó jẹ́ wípé wọ́n ti wà. Yorùbá wí tó bá rántí mo bá ẹ sọ̀rọ̀ 20 acres tí bàbá mi fi lẹ́ǹgbà kan tó bá rántí. Sìmẹ́ǹtì ló wà lórí ilẹ̀ àwọn ẹ̀gbọ́n mi ti ta. Wọ́n ta ilẹ̀. Láìmọ̀. Ògúndé. Wọ́n kàjó wọn, wọ́n ti talẹ̀ yẹn. Wọ́n ti ẹ̀ta wọn lè wà pàápàá. Èkó tẹ̀ ń wò yẹn ní Àjàwẹ́ State Airport Road tẹ̀ ń wò yẹn ohun tó wà ń bẹ̀ ní àlùmọ́nì kì í ṣe kékeré. Ṣùgbọ́n Nàìjíríà Yíbò àwọn ọmọ Yíbò ní ò fẹ́ kí Nnamdi Kanu jáde kúrò lẹ́wọ̀n náà. Wọ́n ṣe protest náà wọ́n ní Tinubu ní. Bóyá o lè come across it Yorùbá wuyì ìkan jáde ó ní kí ó sọ life ní lórí kínní pé kí wọ́n pa Nnamdi Kanu. Yes. Pé tí wọ́n bá pa Nnamdi Kanu pé peace á wà nílẹ̀ Yíbò. Báwo ni wọ́n máa mú? Ẹ wo gbogbo ohun tó ń gbà lọ́wọ́ Malami náà. Àwọn Fúlàní ẹ̀ ti rú Nàìjíríà ẹ̀ kàn ń blame Tinubu. So bí sẹ́rí àtìlẹ̀ ni bàbá Awólọ́wọ̀ dèrò ọ̀run lẹ́ni àbábá yẹn pẹ̀lú gbogbo ẹ̀kọ́ ọ̀fẹ́ gbogbo ẹ̀tọ́ ṣe fún wa bàbá yẹn náà ní blame títí ẹ̀ because nígbà tí àwọn fẹ́ lọ fún independence Haúsá láwọn ò tí ì ṣetán kí lẹ̀ ṣe fi wọ́n lẹ̀. Yorùbá a máa ń kó àwa wà láyé àmọ̀tàn agbárọ̀bá ṣèbí helicopter ni bàbá ń lọ fi já aṣọ fún wọn nílùú oníwòwò nílùú wọn lọ́hùn. ẹ wá ní Tinubu ó ní èmi ò sọpọ́ọ̀tì Tinubu láti ilẹ̀ èmi ò gbà tiẹ̀ ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan náà wà táwọn rí tó ń gbé
ta lè wò wípé ṣó lè ṣùgbọ́n tó bá tẹ̀ wá jẹ́ ó bá wá bọ́ sí tó ṣe tó bá rí ọdún kálọ̀pọ̀ tó wá wọlé ẹlẹ́ẹ̀kejì ṣé kò ní kúrò ń bẹ̀. ẹ wo àwọn fake agents tí wọ́n ń gba owó. ṣé kò ní kúrò ń bẹ̀ ni. ẹ wo àdúrà owó táwọn fake agents gbà Tinubu lóde tó wá expose wọn nísìn. tó tá a bá ń sọ tẹni bá ìjọ tí nǹkan bá ṣe dáadáa á sọ pé ó ṣe dáadáa. bẹ́ẹ̀ ni tó bá ṣe tí ò dáa bíbí láti máa pa gbogbo Tinubu. tó bá ṣe tí ò dáa á sọ náà. èmi mo sọ ní bàbá olódò òkun mọ̀. èmi tí mo wà bíbá yìí ọdún 14 rèé mi ò tí ì dé Nàìjíríà ṣé kò wù mí lọ ni. ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí síbi tọ́rọ̀ wà any person except Tinubu àwọn any person yẹn tán bá débẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe differently. kí ni wọ́n fẹ́ ṣe differently. àní ká ẹ jẹ́ kí èkúté ti sọ̀ sí gbẹ̀gìrì ẹ jẹ́ kó ní kálukú mẹ́kọ̀ọ́ ẹ̀dá ní. ẹ ṣe gan bàbá mi ọ̀fọ̀ ti sọ̀ sí gbẹ̀gìrì kó ní kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní ojú tèmi ẹ bá ara gbóhùn sókè ẹ̀yin ṣe rí gbogbo ẹ̀ ló ń pe kó ní kálukú dúró láàyè ẹ̀ ló lè pè wá ṣe rí Tinubu ọ̀fọ̀ ti sọ̀ sí gbẹ̀gìrì the more ta continue àti wọn Nàìjíríà the more ti ebi apá anybody kú wèrè tó ti wà lọ́wọ́ lórí Tinubu ṣókò Tinubu sì ní ṣókò tó lè fi fèsì àwọn Fúlàní Òbí ò ní Levi ẹ má yẹ ká tanra wa ṣókò títí tó yẹ lè fi fèsì àwọn Fúlàní Tinubu sì ní Òbí ò lè fèsì àwọn Fúlàní Òbí ò lè fèsì wọn tí a Tinubu will not be there forever ẹ wo ẹni sùúrù Òbí ò ní lè fèsì àwọn kí lórúkọ ẹ àwọn Fúlàní yẹn ẹ̀yin ẹ wo Kogi ẹ wo Benue State is the food basket of Nigeria bí tí wọ́n ti ń kó oúnjẹ jù nìyẹn wọ́n pa at least 500 people ní èdè ẹ wo àwọn ìgbìrà la máa ń pè wọ́n náà ní ọ̀dọ̀ wa ìgbìrà máa ń ní àwọn ìgbà wọn wọ́n máa ń bá wa ṣiṣẹ́ oko wọ́n ti fẹ́ẹ̀ pa oko wọn tán bàbá wa Adékàsì ṣé ẹ ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí ṣé ẹ wo insecurity yẹn ẹ̀kọ́ ẹ̀kan tẹ́mi wò pé ó fa wàhálà àti àgbákò fún Nàìjíríà ó ní insecurity tí ìlú bá wà secure ẹ̀yin ẹ máa lè dáko lẹ́kùnlé yín èmi tí mo wà nílùú òyìnbó máa lè wálé wá invest àwọn foreign investors wọ́n á lè wálé but kò sí security. ẹ jọ máa fún yín ní ìṣẹ́jú méjì kẹ́kì sọ̀rọ̀ because mo ti pe Mr. Ojútèmi so láàrin 2 minutes. Ojú tèmi ẹjọ fún ẹ bá mi fún àbáyé ní 2 minutes mo kò fẹ́ kọ́ wọ̀nyẹn yé wọn dáadáa ni pé if we are blaming Tinubu. Okay. Tabawo káwọ ìjọba yẹn láti ìgbà tí Jonathan hand over at least táìmù Buhari nǹkan sì tún rọlẹ̀ n ti ń dùn mí ni pé igbá títí ẹ le gan ẹ máa jẹ́ ń ta gàrí ní ẹ máa kó bẹ́ẹ̀ gàrí nígbà tí ní bóyá bí last 4 years now ẹ máa yẹ kóńgò gàrí ń sìn náà and then bàbá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé nǹkan ti bàjẹ́ sẹ́yìn tí ẹ máa ní kéèyàn wá joyè nǹkan Tinubu ti mọ ìṣòro Nàìjíríà kó tó di bóun fẹ́ contest fún Nàìjíríà president Nàìjíríà ó dẹ̀ sọ pé tó fẹ́ wá fèsì rè kò yẹ ká tún máa flashback bí ẹrin tó bá ti bàjẹ́ látàyè bẹ́ẹ̀ aṣáàgbọ́n pé wọ́n sọ pé Nàìjíríà ń yá World Bank wọ́n kọ́ ló ń sọ $140 billion sí reserve World Bank nígbà 1975 ni ẹgbà táwọn wèrè ò tí ì gbàjọba bàtà wo olóríire bí bàbá wo lọ́wọ́. tí wọ́n á dùn mí ni pé Tinubu kó tó wá ọmọ sọ̀rọ̀ Nàìjíríà àwọn náà sọ̀rọ̀ Nàìjíríà tẹ́lẹ̀ pé Nàìjíríà ò gbádùn láti bọ̀ ìwọ náà mọ̀ Nàìjíríà ò ń tẹ́ ńlá kiri lé yìí o bọ́ fẹ́ wá bẹ kọ́ wá rí tíra ìgbò sọ̀rọ̀ wọn ni àwọn àpò débi ni kí wọ́n mọ̀ tó. Ọlọ́kọ̀ ojú ẹ̀jọ̀ yẹ kán parí 2 minutes wọn. pé ó mọ nǹkan ti bàjẹ́ látàrí ìjìnlátà nǹkan ti bàjẹ́ látàrí kìnìún kan. èmi ò sí láwọn ọmọ sọ pé nǹkan ti bàjẹ́ látàrí kìnìún kan. ẹni sùn ẹ̀gbọ́n mi yé solution lè ní sọ. Tábà wà pa kò sí ìjọba Nàìjíríà kan tó dé tí mi lórí ẹ̀ táwa ní ìjọba eléyìí dájú tàná lọ o na ẹni sùúrù ẹ kì í ṣàlàyé fún yín ṣẹ́rí bí mọ́ tábà wà pẹ̀lú ara wa Nàìjíríà mo máa fi ọdún yin ọdún ni kò kì í ṣèpè gbogbo ìjọba tó ti ń wá tó ń lọ tá máa sọ ní pé ìjọba tàná dá o ayé Buhari máa lọ o kíní kan Nàìjíríà máa ń fi ọdún yin ọdún ni ṣẹ́rí Tinubu bá tún kò mbẹ́ nísìn ìbí tó bá tún máa débẹ̀ wèrè tí a tún ju Tinubu lọ the best thing ni wípé all this monkey dey work baboon dey shop gbogbo iṣẹ́ revolution kí ni Tinubu fẹ́ ṣe náà reform àbí kí ló lóun ṣe tí gbogbo yẹn bá lè wáyé tó regionalize ẹ̀ kò tó bá wà nílẹ̀ Haúsá tó yẹ pé fẹ́ máa para yín ẹ fẹ́ máa ṣe Boko Haram ẹ máa jíra yín gbé ni ẹ máa jíra yín gbé máa para yín nítorí bá tẹ bá para yín kù
tẹ́ bá rí ẹ bẹ̀rẹ̀ sí ní ná nílẹ̀ Yorùbá ṣe fẹ́ ṣòwò ni ó yá ẹ sì kí ọ̀lẹ̀ yín ẹ sì kí ọ̀bọ́dà yín ẹ bẹ̀rẹ̀ sí ní ṣòwò ọmọ Ìgbò kí lẹ̀yin fẹ́ ṣe fẹ́ máa ta páàtì ó yá ẹ sì kí ọ̀lẹ̀ yín ṣe rí tí ìjọba bá lè ṣe bẹ́ẹ̀ nǹkan ẹ̀yọ̀ kan tèmi sì múra ní lọ́rọ̀ Tinubu nìyẹn gonet fund kíní kan yẹn àwárí ní gbogbo yẹn ṣe security yẹn lèmi sì múra nílẹ̀ Yorùbá àbí ní Nàìjíríà tó bá lè gbà pé kẹ́míkà kú defend ara wọn wọ́n tún wá defend ara wọn tí Tinubu bá tún wá kú òun bẹ́ẹ̀ tí Fúlàní mi bá wá dé bẹ́ẹ̀ ẹ̀rọ ti bùkún táwọn lọ́wọ́ ṣe táwọn Fúlàní dé bẹ́ẹ̀ wọ́n da ogun ẹ̀rú ni tó tí Tinubu bá kú òun bẹ́ẹ̀ bá tún Fúlàní bá tún dé bẹ́ẹ̀ àgbákò tó máa bẹ̀rẹ̀ again so the best ni pé ìwà wa àṣà wa ìṣe wa ìsọ̀rọ̀ sí wa ìhùwàsí wa everything about us is different ẹ wo gbogbo àgbáyé nísìn ẹ lè gbọ́ one Burkina Faso ẹ lè gbọ́ one Canada ẹ lè gbọ́ one London ẹ lè gbọ́ one Sierra Leone one Nigeria nìkan lè máa gbọ́ why the one we have over 255 speaking languages nínú Nigeria tẹ́yìn kò gbọ́ tẹnìkan wọ́n jẹ́ àjọ wa pọ̀ ni wọ́n kó wa papọ̀ and the more we are together the more tágbà pé wọ́n máa ṣẹlẹ̀ èmi láyé Buhari èèyàn parọ́ mọ́ mi níbi tí wọ́n ní mo gbé lọ sí Libya mo pe ọlọ́pàá ló bá mi invite ẹ̀ mo ní ṣèmi ó lè mi ní kíní kan kíní pa kí ló ṣẹlẹ̀ bó ló ti mọ̀ mí ó ní mo gbé lọ sí Libya gbé lọ ṣaṣẹ́wó gbọ́dọ̀ yẹ kíní kan gẹ́gẹ́gẹ́gẹ́ ṣẹ̀bẹ̀ sí ní parọ́ ọlọ́pàá tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ ká ṣáàjì kéèsì sí court ẹgbẹ́ kò tọ́lọ́pàá sọ fún mi ọlọ́pàá Ìlọrin I have her voice with me ẹgbẹ́ tó sọ fún mi ó ní ó ti fi Kùránì búra adéka ṣe gbọ́ kan tí mo sọ ó ní ó ti fi Kùránì búra ìpèsè òdẹ́bí náà ló ti fi Kùránì búra yìí ọlọ́pàá Nàìjíríà sọ fún mi pé ó ti fi Kùránì búra so ó ti Kùránì búra yìí lóòótọ́ ni mo gbé lọ sí Libya ṣe gbọ́rọ̀ ṣé ní tó ń ṣiṣẹ́ nìyẹn so mo láti gbé fọ́ìsì yẹn lọ sí Amẹ́ríkà bíbí lọ bá àwọn ọlọ́pàá l'Amẹ́ríkà bíbí pàtó wọ́n translate báyìí àwọn ọlọ́pàá ẹlòmíì